Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ó ń ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ṣe kókó. Bó bá ti dúró nínú fọ́tò ló máa bára rẹ̀. Ìrẹ́jẹ kò sí nínú fọ́tò. Ìyàwó ọ̀bùn ẹni tí ó dá lẹ́bi, ó ń bá ẹ lọ àtó ẹ tì. Yéyé ìmọ́tótó bú ikú ẹwà obìnrin. Ìyàwó ọ̀bùn ọ̀rọ̀ rẹ̀ jọ mí lójú o. Ó sọ gbogbo lé di àkìtàn. Kí la ó ti sọ̀rọ̀ rẹ̀ sí? Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ó ń ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ṣe kókó. Tọ́ka bá ń gbé kiri ìmọ̀ wò pé àti bí kiri yìí ṣe kéré tó yìí àti owó tó yìí lọ ẹ̀rù mi ti fẹ́ bọ̀ ọ̀gá ó sì gbé báyìí gbàgbà gbé mímọ́ òkú fún ẹni sá bí wọ́n ti wọ́n gbélé ọkọ̀ káyẹ̀ ní wọ́n kà sọ pé èèyàn kan lò ní péjì báyìí wọ́n kà lẹ́yìn tó fẹ́ gbé wéjì ní ìsìn wọn. Bàbá rí pé àmọ́ bá sà. Ìmọ́tótó ṣe kókó. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ó ń ṣẹ́gun àrùn gbogbo. Ẹ káàbọ̀ sà. Òkèlè báwo ni? Ẹ jẹ́ kí n bá yín gbé báàgì sà. No. Ẹ pẹ̀lẹ́ sà. Sọ́kò òjèpo sà. Ẹ kúrin sà. Ṣé dáadáa lè dé sà? Ẹ dákun sí tẹ́kọ̀ọ́ bá tẹ̀ wá ní kókó. Ṣé ẹjọ́ òkì? Àbí ẹjọ́ ẹni tó rò. Ẹ kàn dé nísìn. A sọ pé ẹ jẹ́ ká bá yín gbé báàgì o. Ẹ kàn sọwọ́ báyìí. Bígbà tí fi àbí lásán máa fẹ́ mú mọ́tò. Ṣé ẹ mọ̀ pé sọ́ọ̀tì ní fún yẹn gbà mí ní? Ṣé ẹ mọ̀ èjì mi ni? Ṣé torí pé mo ní sẹ́ lọ́ndà yín? A tún wá sọ pé sọ́kò òjèpo. Ẹ dáhùn. Ṣé táyà ò lá lójú ọ̀nà? Ẹ ánsà. Mo tún wá kí yín pé ẹ káàbọ̀ safe journey. Ẹ dáyàn ló gbogbo ẹ̀ á kí yín káàbọ̀. Ó ṣàjẹ́ máa wọn dáwé tí wọ́n padà síbẹ̀ kán mọ́ mọ̀ pé mo ti lò. Ẹ kúlé o. Ọkọ mi báwo ni ó sọ fún mi kó máa dé wíìkì yìí inú mi ti ẹ̀ dùn. Báwo ni Johnny ṣé wàá okay ṣé kò wà too stressful. Tó ṣe ó ti ń dáná nínú living room ni. Abo ti sọ ìgbà ìgangan fúnra rẹ̀ di kitchen. Oh my God. I don't see any big deal in this. Mi ṣùgbọ́n mo fẹ́ jẹ bread àtẹyin so mo wá wò pé ṣùgbọ́n kí n má lọ gbàgbé mo pé wọn náà ló máa ní mi kí n fi. Shut up my friend. Kí ló ń sọ tó dùn lẹ́nu ẹ̀ náà? Tí n bá ní ṣe mistake pot délé lórí tébù yìí ẹyin tútù àlùbọ́sà òróró tún lélẹ̀ ẹwà ó ṣe ń kú lọ gbé gas gangan fúnra rẹ̀ wá sínú báyìí kó kú sọ ìbàyìí ní kitchen. What is wrong with you? Ó ṣe yọ̀gùn báyìí náà à ń bọ́ ẹ lọ́wọ́ ó ń bọ̀rù ká. Oh, now listen. Lórí tí mo ṣe ń wọlé lọ yìí
tí n bá jáde padà sí ibà tí mo dẹ̀ bá ọgbọ́n rọ́bìṣì ń bí o máa ń regret ọjọ́ tó mọ̀ mi wọ ìdí ọ̀tọ̀ sí i. Báwo la ń lè wá sí ọ̀gá lọ́wọ́ ìmọ́tótó ara ó ń ṣẹ́gun àrògbò ìmọ́tótó ṣe kókó bó bá Ìwọ́n tún múlẹ̀ aṣọ sí ibà kó tún lè fọ́. ló máa bára It's so sting. kò sí nínú fọ́tò. Ẹwà! Ìyàwó Báwo lè máa ṣe máa wú bàbá yìí? What is this? ó ń bá ẹ lọ Ìyàwó lè lè fún mi. àtò ẹ tí. Ẹwà! Ẹwà! Ìyàwó ọ̀bùn ọ̀rọ̀ rẹ̀ jọ mí lójú ó sọ gbogbo lé di àkìtàn kí là ó ti sọ̀rọ̀ rẹ̀ sí. Ìmọ́tótó ilé ìmọ́tótó ara ó ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ṣe. ẹ̀yin ò gbóòórùn ni àwọn kan mo rò pé wọ́n ṣẹ̀ṣẹ̀ pa bóyá wọ́n sì pa ni wọ́n bẹ̀rẹ̀ ṣé ẹ rí pé wèrè ni gbogbo àwọn màálù wọn kàn yàgbẹ́ káàkiri gbogbo àdúgbò gbogbo ẹ̀ wá bẹ̀rẹ̀ sí rùn ẹ̀yin ò gbóòórùn ni mà. ẹ ẹ̀ dẹ̀ bọ́ síta kó lọ wá ibi tí tó rùn ti ń wá. ẹ̀mí kan sá bẹ̀rẹ̀ sí gbóòórùn pé ńjọ́ wo ni nígbà tí wọ́n bá ti pa nǹkan sínú ilé láti bíi 3 hours kọ́ 3 hours kò sì lè ṣe ti bẹ́ẹ̀ ká sọ pé bíi a week nígbà téèyàn ti pa nǹkan sínú láti bíi a week ó rùn láti inú ilé yìí náà ẹjọ́ mà ẹjọ́ for your information ma ẹ má bínú ma o for the interrogation aṣọ tẹ̀ ń fọ yìí nígbà tó yẹ pé òun gangan ni ó rùn mo ṣe ń wò nígbà tí èèyàn ti rẹ aṣọ lẹ̀ tó ti pẹ́ bẹ́ẹ̀ ló ṣe ń rùn ma. Òkèlè ṣó wà òkè. I'm okay ma. ó dà kó sick. irọ́ mi sick nígbà tí mi ò sick ṣé sick bẹ́ẹ̀ ni mo wà yín mi. tí máa da omi aṣọ tí máa rọ sí ẹnu ẹ ẹnu ẹ tí ò dúró yẹn máa rọ sí fún ẹ. tẹ́ bá rómi yìí sí mi lẹ́nu tí n bá jí kí n kú ó ju poison lọ. ẹ pẹ̀lẹ́ mà ẹ wo mà ẹ mú mà mọ́mì ẹ jọ mà sẹ́rí advice kan ní fún yín sẹ́rí ẹ bọ́gà sọ̀rọ̀ ọ̀gá ọ̀rọ̀ aṣọ mi fún yín sẹ́rí aṣọ eléyìí ní ìsìn bó ti wà ó ti wà constant tó ti yẹn ó ti wà constant ó ti kó virus torí tẹ́ bá tún ní ká gbé aṣọ lè wọlé ní ìsìn báyìí ọlọ́mọdé kí gbogbo wa ká lọ ní kí ni àwọn doctors máa ń pe àwọn tí wọ́n bá máa ń yàgbẹ́ kọ́lẹ́rà kí kọ́lẹ́rà mọ́dẹ̀ pa wá ẹ jẹ́ ká lọ dànù torí bó ṣe wà yẹn it's very smelly béèyàn bá domi eléyìí sára kéèyàn mọ́ fi lọ́fíńdà mi sára mọ́ béèyàn bá fẹ́ wọ mọ́tò èèyàn nìkan ni àwọn onímọ́tò mọ̀ dágbé ìdáńgó ni o èèyàn rò pé òun gbé uber ni torí bẹ́ẹ̀ bá ṣe wọlé láwọn yòókù ọmọ bọ́lẹ̀ ní sẹ́ẹ̀tì tí ó mọ̀ jáde láti inú ara bọ́dé èèyàn. àrífín mà lélẹ̀ Òkèlè. sórí ẹ̀ ń yí ni. orí mi gbọ́dọ̀ máa yí oore máa orí gbọ́dọ̀ yí náà lẹ̀ orí mi gbọ́dọ̀ wá stiff. aṣọ tèmi. aṣọ yìí bẹ̀rẹ̀ tí ẹ máa wọ tó lọ. ọjà wọ́n jẹ mí o. ẹ̀rọ kù ọkọ tó kàn. kọ́lọ̀ ń sàánú yẹn ni mo sábà pé mọ̀dámù ń sanra àsọ̀rùn ló jẹ́ kí wọ́n sanra ọlọ́run o ṣé ẹ̀yin fúnra yẹn ẹ̀ gbóòórùn ni àwọn tó bá sì rí wọn wọ́n rò pé mọ̀dámù ń jẹ bẹ̀ta níwọ̀n nímọ̀ pé òórùn ni mọ̀dámù ń jẹ o wọ́n á rọ mi eléyìí sí mi lẹ́nu tí mi bá kú máa sọ ẹja kan ẹ jẹ́ kí n kú ẹ bóyá kí ẹ mú omi yẹn kẹ rọ sínú ògò kẹ mọ́ ló ta fáwọn tó máa ń ta kíní lọ́fíńdà ní títì káwọn yẹn máa fi sára ẹ tó bá fi eléyìí sára báyìí ó dìgbà tó bá lò tán kó tó mọ̀ pé kó tó máa fi pè ránṣẹ́ sí yín eléyìí gbúdọ̀ kàn yẹn lára tí ọdún yóò fi parí òórùn rẹ̀ ò ní kù lára yìí màdámù yìí gan ọlọ́run ló mọ̀ bọ́ sí fóònù náà ti pupa gan ó yẹ káwọ̀ wọn ti sá pẹ̀lú bọ́ sí dọ̀tí tó yìí.
Come. Tell him. Ẹwà. Kí ni gbogbo rubbish? Mo ti wò pé at least mo lobby kankan and mo lè ṣe anytime. Kò sígbà tí mo lè clean ẹ̀ náà, màá ṣe fún ara mi. Àlejò ṣáà kí n wọnú kitchen wa. What is your problem? Ṣé o rí pé ìgbà ìjọba dustbin lójú ẹ̀ ni? Nínú kitchen gbọ́dọ̀ máa neat, ibi téèyàn ti ń ṣe oúnjẹ téèyàn ń jẹ. Ó ṣe yá ìbúlọ̀ mọ́ báyìí náà. Kí n má bínú. Ṣé mi ò ti ṣàwó fẹ́ báyìí? Clean ẹ̀. Ṣé ìyàwó lélẹ̀ báyìí? Ìyàwó lélẹ̀ báyìí bí sunwó náà? Ẹwà, sorry, ọ̀rọ̀ ẹ ti sú mi nínú ilé yìí. Ọ̀rọ̀ ẹ ti sú mi nínú ilé yìí. Aláti ṣe mi dẹ̀ ló máa ti ṣára ẹ̀. Wọ́n jí ọ̀tọ̀ sí. Kó sì kúrò wájú mi. Kí ni big day tó wà ń bẹ̀ ń sìn? Mo ò lọ bí iṣẹ́, mo ò ṣàbọ̀, mo ò ṣe nǹkan kan. Mo ṣáà mọ̀ pé mo lè clean ẹ̀ up at any time. Ṣé dandan ni? Mo ṣàlejò kankan wá sínú kitchen. Ẹ kú jókòó sir. Báwo ni ẹ wà? Yeah, fine. Ó dùn ẹ wà. Tọ́lú fẹ́ mi origin tó ń dá sínú kọ́pù. Ó ti pọ̀ jù. Ó pọ̀ jù. Ó rí kọ́pù tó ń dá origin sí. Ìyẹn kan lè máa wọlé pẹ̀lú kọ́pù tó dọ̀tí tó ń dá origin sí. Ó ti ẹ̀ dáre. Tó ti yàwó ẹ̀. Kó sáàbù mi ní origin. Ó kọ́pù tó lọ dá origin sí. Tó ní kéde mu. Mo rí bẹ́ẹ̀. Mo ti rántí. Mo fi fún ẹyin lálẹ́ àná. So, but ẹyin stubborn ṣá. Ó yẹ kó ti ṣí kúrò. Ẹwà. No. O fi po ẹyin látàlẹ́ àná. Tádẹ ti wà lálẹ́ ọjọ́ kejì. So ẹ lómi ní láti fọ̀. Ó fọ̀. Ẹwà. Bí nọ́ọ̀sẹ̀sì kúrò ìbàjá ni. Mo rí bẹ́ẹ̀. Ọ̀rẹ́ má bí. Tí mo ń sin. Ṣùgbọ́n tó ń sin lé nílé. Tí mo ń sin. Gbogbo ọdún jẹ́ ìdílé. Má bí jẹ́ kí sáré báyìí. No, mo wá kí. Mo sọ pé ọ̀gán wọn, ọlọ́mọ àjẹkò ti lárùn. Mi ò mú nǹkan kan. Tá bá ti ń lọ, a máa yà níbà, àmọ́ ọ̀gá tá bá fẹ́. Ṣùgbọ́n, mo da ẹyin sínú kọ́ọ̀pù ni látàlẹ́ àná. Ó ti bẹ̀rẹ̀ o. Ìrànlọ́wọ́ ni mo fẹ́ ṣe fún ẹ o. Tó bá wá jẹ́ kí ìrànlọ́wọ́ mi kó dòfo, wàláhì tàláhì ibi náà ni màá ti parí gbogbo ẹ̀. Mi ò ní fún ẹ ju 30 lọ. Èmi ni mo ní 70. Tí o bá ti wá tẹ́ ẹ lọ́rùn, fi sílẹ̀ kí n dá business mi ṣe. Kò jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rẹ́ 50-50 la máa ṣe kínní náà, and you know it, ọmọ pé 50-50 ló yẹ ká ṣe. Irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn? Ìwọ ló fún mi níṣẹ́ ni. Òun sọ fún wa pé àmì ìlànà lójú ẹ lọ, mo tún wò pé kí n help ẹ, òun bá mi ṣagídí, ó dàbí ìfún ẹ ní kankan. Bá ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀, kó má bá mi sọ̀rọ̀ kan mọ́ lórí ẹ o. Ilé ìdẹ́yìn wá sọ gbogbo ìdìjà báyìí. Kí ni yóò lè? Ìwọ ò ṣe gba 40. Ó lè gba 60. Ṣé bẹ́ẹ̀ tó ní iṣẹ́ gbogbo orí wọ̀gán ò pè. Ẹ kú jókòó. 60-40. O ṣe jẹ́ kémi gba 40. Ẹ kú jókòó. Ẹ ṣe ní 60-40 ẹ gbàgbé gbogbo argument. Ọkọ̀ pariwo ẹ pariwo. Yàrá ẹ sọ ẹ bá ìdọ̀jà ni. Bí mo ṣe ń bọ́rọ̀ mi lọ, sórí bó ṣe wà ó lójú kòkòrò. Olójú kòkòrò. Ó ti máa ń ranjú mọ́ ojú. Ọ̀rẹ́ mi. Kábíyè nǹkan rún. Àbí ó rí pé nǹkan rún. Ó fura. Ó ń rùn. Ilé ìpọ̀ o. Ọ̀rẹ́ mi ò fẹ́ kó stress ara lórí nǹkan tó ń rún. Sórí nǹkan tẹ́ ń wò yẹn, ó ti mú èmi lára. Ó ti mọ́ra. Kí ló mọ́ra? Nǹkan burúkú ló mọ́ra yẹn. Àìmọye òórùn nílé yìí, ojoojúmọ́ lè máa ń fèsì ẹ̀. Òórùn mi lára. Dùnú, mo notice pé látàárọ̀ tàti sọ̀rọ̀
àfi bẹ́ẹ̀ gbọ́ oorun yẹn àmọ́ ìgbà tíyàwó ẹ̀ gbé nǹkan kọjá sí lórun yẹn fẹ́ wá tó kò kí n sì nǹkan tíyàwó ẹ̀ gbé dání lórun. mo ń sọ náà gbà tá à ń wọlé bọ̀ mo wò pé kí ló ń rùn àṣé inú ilé yín ló ti ń rùn. kò ń ṣe ẹni wuyẹ ṣòro òórùn tẹ̀ ń gbọ́n yẹn àti inú ilé yìí ni bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹn ráwọn dustbins kankan lẹ́gbẹ̀ẹ́ kò ní dànù ó yá wèrè gan. ó dẹ̀ believe pé nǹkan tíyàwó ẹ̀ gbé dání kọ́ lórun. bó ṣe wà yẹn nǹkan tó ń gbé lọ yẹn àwọn aṣọ tó ti rẹ fún bíi 3 days òun ló ń gbé ló ṣe ń gbé kúrò nù yàrá yẹn. ló gbé jáde ó ti yé mi láti jẹta ó ti yé mi. níbi tó le dé ìgbà míì èmi ló máa ń bá fọwọ́ fi ṣe. ìmọ́tótó ilé ìmọ́tótó ara. ṣùgbọ́n mi má jẹ́ kí n tàn mí ò lè wá sílé ọ̀dọ̀ ẹ̀ mi ò lè wá sọ́dọ̀ ẹ̀ tó bá mọ̀ pé lórí pé kí n máa wá sílé ẹ̀ lọ́rẹ́ mi àti ẹ̀ máa stop sí ó bẹ́tà kó stop tí n bá ti ń bẹ sọ̀rọ̀ tó bá kọ̀ láti má gbọ́rọ̀ mi èmi náà ò ní gbọ́ nǹkan tó bá fẹ́ mi ò lè wá mi ò lè tán mi ò ní wá tí bá sọ fún ẹ pé mò ń bọ irọ́ ni mò ń pa ṣé ojú òkè ń tì ẹ ni ó náà máa wò ó ńgbà tí n bá wá sílé ọ̀dọ̀ mi nílé jókòó mi nílé jẹun gbogbo nílé ẹ̀ máa rùn bí àkìtàn ìyàwó ẹ̀ náà nílé jókòó tí à nílé bá sọ̀rọ̀ mi ò lè ṣe mi ò lè wá kó kọ́lẹ́rà o ó fẹ́ kí n kó kọ́lẹ́rà láti ilé ẹni mi ò lè wá tó bá dẹ̀ fẹ́ kí n wá màá wá sílé ọ̀dọ̀ ẹ̀ màá dúró síta wàá dé wàá àtẹ́ǹsì mi tá a bá ti sọ̀rọ̀ tán màá dé gbalẹ̀ mi lọ sótẹ́ lọ́rùn jẹ́ ká pàdé níjọ́ ìta máa ti wá pàdé ó bẹ́ tà fún ẹ̀yìn ẹ̀dá má bẹ́ẹ̀ sọ̀rọ̀ létà jàre. kí ló wá ṣẹlẹ̀ kí ló lè tó yìí. ọ̀dà mi ló ń jàre ìyàwó Ṣùbọ́mi yẹn mà ní. mi ò mọ èèyàn torí ẹ ti dàrú bí Ṣùbọ́mi yẹn mi ò rí irú èèyàn torí ẹ dàrú bí Ṣùbọ́mi yẹn mi ò rí láyé bàbá ọ̀bùn ayé ayérayé òun ìyàwó tó fẹ́. Are you kidding? tó o bá wọ inú ilé wọn báyìí ó máa dàbí pé wà lákìtàn ni. ó mọ ibi tó ti máa ń sin adìyẹ sọ wọn bó ṣe máa ń rìn bílẹ̀ Ṣùbọ́mi ṣe máa ń rìn. ìyàwó ẹ̀ gan kọ́ tó bá kọjá níwájú ẹ̀ báyìí wọn bí ẹ dá o ní láti lọ látọ̀ntọ̀ ni torí wọn máa ṣe ń tọ́ ni. mo dẹ sọ fún mo ní kó try láti fẹ́yàwó mi kó lè wà ókè ó takú. advice yẹn náà ló wà pàjù kó fẹ́yàwó mi abẹ́rẹ́ ọlọ́run báwo lèèyàn ọkùnrin ṣe máa ń reason báyìí kó fẹ́yàwó mi kí la gbé kílẹ̀ jù kó sáré fẹ́yàwó mi ṣé báyẹn ṣe é nìyẹn ni. jọ kí ló ṣẹlẹ̀. kí ni ò ṣẹlẹ̀. jọ torí ọlọ́run kí ló ṣe mí náà tí mo fi ń sọ̀rọ̀ fún ẹ ṣe òun listing sí fún mi ni. kí ló ṣe ń dọ̀tí wọn rojọ́ fún ẹ. for better for worse náà pé marriage. ní tí wọn kó máa fẹ́ òórùn ó rò pé wọn lè dàbí irú ìyẹn kémi má ti lé ẹ dànù. ìwọ try ẹ ní èdè kò jẹ́ òbùn bíi títí ẹ yẹn bẹ́ẹ̀ ni wọ́n ṣe jẹ́ wàá mọ̀ pé má ti lé ẹ dànù. mo fi ọlọ́run bàbúrà ó lè lo èdè ìlébi tí màá fi lé ẹ dànù. try ẹ tó bá nílùú sọkọ. kò jọ ọmọ ló ń lọ àjọmọ darúgbó sí ibà yìí. èso mà ní sí ẹ èso ní sí ẹ o má yẹ kẹ́sù sí ẹ má try láti fẹ́ fi nǹkan bẹ́ẹ̀ bá mi ṣeré o mi ò ní take easy o mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ fún ẹ mo ti ń lọ. mo ń lọ síbo ṣé báyìí lẹ́yìn mo ń lọ síbi tí mò ń lọ ó fẹ́ fi mí lẹ̀ sílẹ̀ not even a kiss not even a hug mo ń lọ síbi tí mò ń lọ. fẹ́ lọ bá wọn sàá. give a peg bedroom. ṣé mo dì sábẹ́ ni. bedroom of course. kò tún fà mí òjò ayé adúmádé. You're not serious. Take care. All right, darling. ìmọ́tótó ilé ìmọ́tótó ara. tí ọmọ kò kò dá tó dẹ̀ fúnra ara lára rẹ̀ tó dẹ̀ lọ sí nǹkan yẹn fúnra ara ẹ̀. tó wá ṣetán kó wá máa sọ pé ó regret pé kí ló dé tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn sọ pé irú ẹnìyẹn ó yẹ ká báwí gidi ni. ó yẹ ká báwí. alẹ́ ń báwí nǹkan tẹ̀ ń sọ òye mi. kò lè yí ẹ ó sì fẹ́ yí ẹ dúró náà Ṣùbọ́mi ṣé kò tó wà ò kí ń ronú ni ò kí ń mọ gbogbo nǹkan tó ń ṣe kó tó ṣe jọ torí Ọlọ́run ìyàwó tó fẹ́ sílé yẹn jọ sí ìyàwó náà ń pè yẹn dá mi lóhùn náà tójú ò bá tiẹ̀ ojú ń ti àwa ọ̀rẹ́ ìtajọ ń rìn wọ́n bá ṣe rí náà báwo ló ti máa fẹ́rù yẹn sílé tó dẹ̀ expect pé a máa wá sọ́dọ̀ ẹ̀ a máa jẹun a máa jókòó kò possible. ẹ̀yin ọ̀rẹ́ mi báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí ó yẹ kẹ́yìn náà mọ̀ pé relé ò ṣẹlẹ̀ rí náà this is the first time tí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ ṣé mi náà máa wò ṣùṣù máa lọ fẹ́ ọ̀bùn sílé ok èmi fún ara mi gan ṣé mo jó ní dọ̀tí ni and ọmọ tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí mi ò rí báyìí kí n tó fẹ́ ìgbà tí mo pàdé ẹ̀ ó ti ní ìtìjú ṣàdédé ló kàn déédéé gbé wà wèrè yìí yọ
mi kò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́, in fact ó sú èmi gan alára, ó sú mi náà. Ẹ wo mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Ṣé bomi òun náà gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ lẹ́nu, ọmọ yìí ò kì í ṣe báyìí tẹ́lẹ̀, ṣé kó tó fẹ́ o ṣe findings kankan lórí ẹ̀yìn, o kàn rí lẹ́sẹ̀kẹsẹ̀ o dẹ̀ gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó. Ṣebí tí ẹ̀ bá rọ ọmọ tí ẹ̀ bá yẹ fẹ́ wàá béèrè background ẹ̀, behaviours ẹ̀, and then ọmọ ẹ̀ gangan irú èèyàn wo ló jẹ́. Kò sí bó sì lè máa fi wà pamọ́ títí láàrin ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan wàá mọ irú èèyàn tó jẹ́. òsè yẹn o kàn kí mọ́lẹ̀ torí pé ó níwájú ó dẹ̀ lẹ́yìn, ọmọ rẹ̀ délé tán ó dẹ̀ rí pàgbára ti wà lọ́wọ́ òun, ó dẹ̀ ṣó ara ẹ̀ ó fi wọ ẹ̀ hàn, ó wá lọ́mọ yẹn pretend fún ẹ, kò ní pretend. Kí lẹ fẹ́ kí n ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀? Kí ló máa ṣe àná? Sórí orí pé mo dákẹ́ látàn nǹkan mi ò sọ̀rọ̀. Sórí nǹkan tó máa ṣe ojú pé wàá lọ fẹ́ ìyàwó mi. Sórí iná ìsìsì lọ ní kò ń jóni lẹ́ẹ̀mejì. Tó bá ti fẹ́ ìyàwó kan torí pé kò dà wàá fẹ́ mi o. So nǹkan tó máa ṣe nìyẹn. Àbí. That is best thing tó máa ṣe. Wàá jẹ́ kí ìyàwó yẹn mọ̀ yìí pé àsìfẹ́ ló jẹ́. Báwo ló ń sọ̀rọ̀ báyìí ìwọ ọ̀rẹ́ mi náà? Ṣé bó délé ẹ̀ ò dẹ̀ ríyàwó ẹ̀? Ó délé mi ò ríyàwó mi. Kàn imagine kákan láfẹ́ afẹ́ sí birthday kí gbogbo àwọn ìyàwó wa kàn ṣe kí ni kàn wá. Ṣérú ìyàwó ẹ̀ máa gbé wá ló máa jókòó sọ́dọ̀ àwọn ìyàwó wa. Kò possible now. Àwọn máa fẹ́ mi ni o. Kí n fẹ́ ìyàwó mi. Ó máa lọ fẹ́ ìyàwó mi ni o. Ọ̀rẹ́ mi lóòótọ́ mo láìkí ilẹ̀ yìí but ṣé kò ṣe pé tó bá yá ń ṣe àwọn ọmọ onílẹ̀ máa bẹ̀rẹ̀ sí wọ́n ń disturb mi lórí ẹ̀. Ọ̀rẹ́ mi máa talẹ̀ máa mú ẹ wá ra lẹ̀ àwọn kan á ní pé orí àwọn yìí ṣé o mọ̀ mí nínú ojú mi. Ẹbọ tó mú gbọ́dọ̀ wọn fún ẹ ṣe kò sí nǹkan tó ń gbé bóyá wà yìí 2 plot ni. Ó ti yẹ. bọ̀bọ́ yìí ò ti dì ní lórí pé kakọ̀ lọ rí epo kadì padà. Ó sún mi fún ọ, ó sún mi fún látẹ̀kan tábí ṣe tán bíbá kò tí ì dé bí a kò pe nọ́mbà. Mo ń bọ̀ náà jẹ́ ìtẹ́ ọwọ́ ẹ̀ sún mi o, ẹ̀pẹ̀ láìní. ó bẹ́tà. Fóònù ẹ̀ máa wà ọ́ kí ló tí bọ̀bọ́ yẹn ṣe báyìí náà? Wàá rán wọn ṣe ọkùnrin tó máa lọ. Báwo ni? Mr. Bọ̀sì. Ṣé wà ókè? Mr. Bọ̀sù ojú tó rí go. Fíkáyọ̀. Kí ló wá ṣe ládùúgbò wa yìí? Èmi ni mo ń ṣe nǹkan kékeré kan bíbá yìí ni. O mi nẹ ìwọ ló ní bíbá. Èmi ni. Wow, that's good. Kí lẹ́yìn náà ṣe mi? Ọ̀rẹ́ mi náà mo mú ara lẹ̀ bí. Madam ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kọ́lẹ̀. Ọ̀rẹ́ ẹ múra rí ni. Mo fi Káyọ̀ dáadáa. Oh that's good. Èmi náà ni mo nọwọ́ yín fún pé kó wo fáyín jẹ lọ́ọ̀kan. Ẹ pẹ̀lẹ́. Ewu lẹ wá ṣe ń bì. Èmi ni mo ń ṣe nǹkan kékeré kan bíbá yìí ni. Ọ̀rẹ́ mi landlord ilé. Ẹ̀yin lẹ ní ilé yìí. Kò tí ì dìlé ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ náà. Ẹ̀yin lẹ ní gbogbo. No congratulations. Èmi náà ni mo ṣẹ̀ṣẹ̀ wá ra bíbá. So neighbor mi ẹ̀yin ni neighbor mi Ó dẹ̀ ti dàbí ọ̀rẹ́ mi, ó ti ní neighbor. Láìpẹ́ láì jìnnà gbogbo àná làjọ máa jẹ́ neighbor ara wa. Àwa náà ti ṣetán sí bóyá ká kú fún yín ní lift tàbí. No ẹ má worry, driver mi ń bọ̀ mọ́kàn ní kó lọ rí epo sí mọ́tò ní ó máa tó wá bá wa sìn. Kò tí burú náà sísè pé lọ rí epo ni àwa náà tún lè gbé yín délé epo àbí kí ló fi ọ̀rẹ́ mi ẹja fún yín ní lift torí bí tẹ wáyé ẹ mọ̀ pé gbóṣe pọ̀ ń bí ó dẹ̀ wà risky. Mo really appreciate kind gesture yín but ṣé mọ́tò yín ni? Yeah, that is my car. Mọ́tò wa ni. ọ̀rẹ́ mi lélẹ̀. Ẹ má bínú but àwọn mọ́tò yín ó dọ̀tí o. Èmi ò like máa wọ mọ́tò tó dọ̀tí. Ó kọ̀ dọ̀tí níta ni o inú yẹn neat àti pé torí pé à ń bọ̀ on site làwọn náà ṣe lò wá bẹ́ẹ̀ tábà dẹ̀ ṣe ń lọ sí ya máa ṣe ya car wash àwa náà ń ṣe onídọ̀tí ẹja lọ ẹ wá lọ. No kò pé mo fi ṣe nǹkan burúkú o. It's just my nature. Nǹkan tó bá dọ̀tí mi lè stand because máa ronú ọkàn mi pé anybody lè rí pé èmi mo bọ́lẹ̀ nu mọ́tò tó dọ̀tí. No. Ìwé má bínú kò ń ṣe pé ó fi ṣe ìgbéraga kò láìkè kan ọ̀dọ̀tí ni ṣe ti gbọ́n. Ẹ má bínú. Kò sí wàhálà. I will just wait for my driver to come. Fíkáyọ̀. Anyway, nice to see you again. Jẹ́ kí ẹ máa nìṣó ní mọ́tò. All right Fún ṣáà fún mi nọ́mbà ẹ̀ ṣá. ẹ jọ̀ọ́ má gbàgbé láti gba nọ́mbà. Fún mi nọ́mbà. Oh sure, why not? Mr. Gbọ́láwá. So ẹ̀yin náà tètè wá bẹ̀rẹ̀ iṣẹ́ tí bẹ́ẹ̀ mi. Fíkáyọ̀, I'll give you a call. All right, Mr. Gbọ́láwá. Bye bye.
Mr. Bọ́lá ọ̀. torí bá ṣe ń lọ yìí car wash là ń lọ o. car wash ní street. Ẹ̀gbọ́n wọn mọ́tò kọ́ dẹ̀ dọ́pù. Onídọ̀tí ẹjọ́ ẹ̀gbọ́n pọ̀ jàre. Mo ní nǹkan tí máa fẹ́ ni mo fẹ́ bí máa ṣe wọnú mọ́tò báyìí. Mo mọ̀ pé ò láìkì nǹkan dọ̀tí ṣebí inú mọ́tò la fẹ́ wọ̀. Tí máa bọ̀ tàbí tàbí. Ìgbọ́n mo ń bọ̀ o. Sá. Báwo ni? Dáadáa ni sá. Mo ṣá wà òkè. Àwọn ọmọ wa òkè. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo ìṣe ni gbogbo ẹnu gbẹ afọ gbogbo páìpù gan kò sómi kankan ní àkànrò ẹnu síbẹ̀ báyìí ni gbogbo nǹkan ni ó ti kọ́lọ̀ ń sànù wa ni àti ẹ̀gbọ́n pé wọ́n ní àwọn ejò nísìn àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí kó owó bóyá kó ló yẹ jẹ́ mọ́ sí ọlọ́dẹ bóyá èèyàn òbíjó pàdé nígbò. Wàhálà ẹ̀kọ́ ogele ó dé pẹ̀lú àwàdà ènìyàn. Anyway mo ti mọ nǹkan tó fẹ́ bẹ̀yẹn jẹ́ kí n ti báyìí wá. Ṣé gbogbo téèyàn bá wo bí tí kéèyàn bá kó owó sí nísìn kéèyàn wo àwọn ilé ìfowópamọ́ tán bá lẹ́ràn kónú àwọn ilé ìtàn bá lẹ́yẹ ẹyẹ ò ní gbé owó púpọ̀ ilé tó bá ti lẹ́ràn kónú ó ṣòro àwọn ẹranko tí ń yọ jáde lóru tán lọ ń kówó nù kíní o wọn kàn padà sára pósítà ńjọ́ kejì ni. Òkèlè. Sá. Ó yẹ kí n fún ẹ díẹ̀ lówó yìí ni. Ẹ ṣeun sá. Àmọ́ pẹ̀lú bínú mi ṣe dùn tó lé ní fún ẹ gbogbo ẹ. Irọ́ ni ẹ ṣeun sá. Ṣé fàájì lọ bó ṣe wọ̀ ẹ́. Ẹ ṣeun sá. Irọ́ ni mo dáràn. Irọ́ ni o. Ẹ ṣe sá. Yé èyí sì ni mo sì ní tán fi ń ka owó kébí ka owó yìí. Ibi lọ̀gá fúnra dúró owó yìí. Ẹ wá o. Àbí pírí fún mi. Sì lè pírí fún mi torí ọ̀gá mọ́ padà wá pé owó tí mo kó fún ọ lẹ́ẹ̀kan mo máa ń ṣe pírí fún mi. Ọ̀gá ilé bó bá béèrè wọ́n mọ̀ lejú kankan ni. Kí wọ́n ló lè múnú ọ̀gá ló lè tán fèrè fún yá ní owó ni. Mo padà gẹ́ẹ̀tì wọn. Wọ́n sẹ̀ gba kọ́ńtíráàtì mi o. Wọ́n wá yan sádàkà nù ẹ̀. Ọlọ́run o. Mọ̀jẹ̀ nǹkan àwọn olè wa rọ́ọ̀bù olúwẹ̀. Ẹ máa wo tínú mi ṣe ń dùn tí mo ṣe ń gbé good mood bọ́nu léyìí tí ẹ wá dẹ̀ wá fi ìwà ìdọ̀tí ẹ wá fẹ́ bá dé mi jẹ́ fún mi. Ṣé ẹ dúró náà tó bá tiẹ̀ fẹ́ sùn ṣé bá dẹ̀ wọnú ilé lọ tí bá kò tiẹ̀ lọ ń bọ̀ pẹ̀lú àlejò ńkọ́. This is embarrassing. Ẹwà. Dìde my friend. Kí ló ń ṣiyẹ náà? Tó bá tiẹ̀ fẹ́ sùn ó lè wọnú ilé lọ ni. What is wrong with you? Èmi ló ń dúró dè. Tó bá tiẹ̀ wá fẹ́ sùn gan ṣé ọ̀sán gbọ́ngbọ́n báyìí ló yẹ kó máa sùn? Ṣé wọ́n wá gbóni? Kò sí nǹkan tó lè máa ṣe ni. Ó ṣe yọ nídọ̀tí lọ́mọ báyìí náà. Come to think of it, tá bá máa wẹ̀ báyìí sìn, ó possible kó má ti wẹ̀ látàárọ̀ o. Ṣé dandan ni kí òun wọ everyday? Ó lè lọ a máa ṣeré ọmọ o. Bàbá ọkọ mi, kí lẹ fẹ́ jẹ, kí lẹ fẹ́ mu, nǹkan tí Pasha ti fẹ́, just name it, wọ́n dẹ̀ ra wọnú kitchen, wọ́n á lọ ṣe fún yín. Ọ̀gá, bẹ́ẹ̀ ni ti ẹ rí. Anyway, èyí tó bá ti wà lẹ́nu kò sí. Ààrẹ láti bá ẹ jẹ́ bẹ́ẹ̀. Ṣe bẹ́ẹ̀ yín ni, mo ti ẹ̀ trust yín. Uncle, kí lẹ́yìn náà fẹ́? Ṣé same náà ni? Of course now. Okay, ó ti lọ. Ẹ wait for me, just few minutes, I'll get back to you. Okay, mo ń bọ̀. Ṣùgbọ́n wọ́n yẹ ká fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀. Ẹnjìnìá tí mo lóye fún ìdílé. Ẹnjìnìá. Ẹ rà sàn. Ẹ kún ìjókòó rẹ. Ẹ sàn. Báwo ni ṣe sàn? Ṣé ẹ lọ́wọ́ àdúgbò? Ọ̀rọ̀ àṣẹ. Mi ì fẹ́ kíkiní ẹ̀ mi ì fẹ́ kó pẹ́ mọ́ rárá àti ń pẹ́ lórí ẹ̀. Ṣé kàn bẹ̀rẹ̀ sí lórí ilẹ̀ street ká dẹ̀ mọ̀ bí tá à ń lọ. Ẹnjìnìá,
kò sí much tí a fẹ́ sọ mọ́. Ọ̀rẹ́ mi ti assure mi nípa iṣẹ́ ọwọ́ yín. Ó lè ti jẹ́ kí n mọ̀ pé ìyẹn tẹ́ bá ti dáwọ́lé báyìí ẹ máa complete ẹni. So actually mo ní plan ti tèmi, but tá bá tún délẹ̀ yẹn ẹ̀yin náà tún lè wo one or two things tẹ́lẹ̀ add mọ́ àbí n tẹ́ tún máa yọ kúrò. First thing tó máa kọ́kọ́ ṣẹlẹ̀ náà ni pé kí n kọ́kọ́ rí lẹ́yìn one on one. So tí n bá ti rí máa mọ̀ kí ni next thing tá fẹ́ ṣe sórí ẹ̀. And ẹ má bínú, ẹjọ́ ibo ni ilẹ̀ yẹn wà? Ilẹ̀ yẹn wà ní along Lekki Road. Oh, Lekki ló wà? That's good. Better place níbẹ̀ yẹn. Ẹ má worry gẹ́gẹ́ mo yìí sọ. Ẹ jẹ́ kí èmi rí lẹ́yìn máa mọ̀ next thing. Ṣé gbọ́? Ìyẹn ò ṣe wàhálà. Mo fẹ́ kẹ́ mọ̀ pé mi ti ready and mo dẹ̀ fẹ́ ká tètè bẹ̀rẹ̀ building yẹn ní kíákíá. So ìgbà tẹ́ bá ti ready láti lọ ní kẹ́jẹ́ kí n mọ̀. Kò sí nǹkan tèmi náà ń ṣe. Tí ó bá ti yá igun tí yín ó ti yá ọ̀rẹ́ tèmi náà nìyẹn because mi ò níṣẹ́ mi tí mo yàn láàyò ju iṣẹ́ yìí náà lọ. Ẹ jọ kí la tún sọ náà. Owó ti wà ńlẹ̀, ilẹ̀ wà ńlẹ̀, kí ló ta fẹ́ máa wò lójú? Tá bá ti jẹ́ ọtọ́ ọ̀sẹ̀ ká máa lọ àbí? Kò sí wàhálà. All right. Ọ̀rẹ́ mi, sórí ìjókòó tí a jókòó yìí, sí nǹkan méjì tó gbé àwa ìbá ìjọ ọ̀rọ̀ Fíkáyọ̀ mi lọ. Sórí ọmọ yẹn, gẹ́gẹ́ bí o ṣe mọ̀, gbogbo nǹkan nípa mi pátá ni ẹ̀yin ọ̀rẹ́ mi ti mọ̀. And kò sí nǹkan kan tó ń lọ tí ẹ̀ mọ̀ ń pa mi. Òun ló fà á tó yẹ kó mo fẹ́ kí ẹ tètè mọ ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí. Sórí ọmọ Fíkáyọ̀ mi yẹn, mo ti ṣetán láti gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó. Nítorí pé gbogbo ìwà ẹ̀ ló tẹ́ mi lọ́rùn. So mo dẹ̀ ti decide mi ìfẹ́ kó lọ di pé bóyá ẹ lọ ń gbọ́n lé àbí ẹ kọ̀ lọ ń gbọ́n ta ọ̀ ẹ kọ̀ lọ délé mi jọ́kọ̀ ẹ kọ̀ lọ bá lójijì. So mo tètè ní pé kí n jẹ́ kẹ́ mọ plans mi ó ti yẹ òun ni mo yẹ ní pé ká sáré ríra kí n lè tètè jẹ́ kó mọ̀ bó ṣe ń lọ nìyẹn o. Bọ̀bọ̀ ọ̀rẹ́ mo máa ń rẹ́rìn nígbà mi tí bá rí tó bá ń sọ̀rọ̀ ó yẹ kó yé ẹ̀ náà pé before kéèyàn tó lè ṣe irú nǹkan tó ń sọ lẹ́nu ó láwọn step tó máa kọ́kọ́ láti gbé kó tó conclude pé o fẹ́ fi ọmọ yẹn sílẹ̀ so ti ṣe fáyín dé sí nípa ẹ̀. ọ̀rẹ́ mi sórí gbogbo nǹkan tó ń sọ yìí ni mo ti wádìí nípa ẹ̀ àti background àti behaviour àti gbogbo ẹ̀ lèmi ti rí fúnra mi kò sí nǹkan míì tí mo tún wá ọmọ yẹn ti neat jù ìwọ náà ló sọ fún mi pé mo nídìí obìnrin tí ó neat pé mi ò ní ìdánmọ́ onídọ̀tí lẹ́gbẹ̀ẹ́ mi ọmọ tó pé tí bá ń rìn pẹ̀lú títí àwọn èèyàn bá máa wò pé ọmọ rẹ̀ ìwọ náà wo bí ìyàwó mi ṣe máa ń wùwà náà compare àwọn méjèèjì ìyàwó mi ti dọ̀tí jù mẹ́ẹ́n mo dẹ̀ ti wá rí kan báyìí ẹ ṣó yẹ kí n tún wá máa fi falẹ̀ ni. kí ṣé kó wá gbà lọ́wọ́ mi ni. àti gbó ẹ̀ àti gbó ẹ̀ ọjọ́ má yẹ kí n tàn ẹ́ mo wá ènìyàn ni. mo gbọ́ náà máa fọwọ́ sí i. sọ̀rọ̀ ọmọ yẹn choice ẹ̀ ọtí ẹ̀ síwájú ọmọ ẹ̀ gangan ló yẹ kémi máa pè ní ìyàwó ọ̀rẹ́ mi ó fi tẹ̀ jù. ṣe ń sọ̀rọ̀ ni. bọ̀ tó mọ̀ eléyìí tí mo kọ́ sọ síwájú yẹn normal thing bó ṣe yẹ kọ́ rẹ̀ máa bẹ́ẹ̀ sọ nìyẹn because tá a bá ń bára wa rìn tá a bá lè bára wa sọ tọrọ ọ̀tá ara wa la jẹ́ o. náà níwọ̀n gbà tó sọ pé ó ti mọ ibi tó ń lọ ó ti rí ọmọ yẹn gẹ́gẹ́ bí nǹkan tó fẹ́ gẹ́gẹ́ bí àyànfẹ́ ọkàn yẹn no problem èmi ti fọwọ́ sí kò sí nǹkan tó kù níjọ́ òní ká lọ sí mọ̀ mí mọ̀. ọ̀rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé sórí ti ọjọ́ yẹn mo ṣe ń plan lórí ẹ̀ mo kàn fẹ́ kó tètè wà wí ẹ̀ kó má lọ di pé bóyá mi tètè jẹ́ kó mọ̀ mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé láìpẹ́ láì jìnnà mo yẹn máa wọnú ilé mi gẹ́gẹ́ bí ìyàwó mi ó ti yẹ so máa múra lẹ̀. àti gbọ́ inú èmi dùn sí i ó yẹ kó mọ̀ pé mi máa ń sọ fún ẹ ní gbogbo ìgbà pé ọmọ tó fẹ́ yẹn kò wọ́ ọ̀tẹ̀. ó máa ń wálé mi ó dẹ̀ rí yàwó bó ṣe rí ó ti yé. ojú tí ẹ máa ń tì mí gan ìgbà mi máa kọ́ dédé máa wò pé kí ló dé mi ṣe mi kọ́ ṣe dá yàtọ̀ wọn náà mú ìyàwó ẹ̀ bó ṣe máa ń ṣe máa délé ẹ̀ lórí ẹ̀ máa tún mú ìyàwó tèmi akọ̀dìdé jí láàárọ̀ ìgbà mi máa bá pọ́ọ̀tù lórí tébù ìgbà mi máa bá ṣíbí lórí bẹ́ẹ̀ sórí ìyàwó nìyẹn wo èmi ti decide òun lè fi decide yẹn. Anyway, welcome to my house. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ó ń ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ṣe kókó.
Thank you. Okele. Sir? Gbé box yẹn wọlé lọ ntí. No, guest room. Wọ́n ní guest room kíkẹ́. Àní kò gbé box wọlé lọ fún mi jẹ. O mọ bedroom. Ẹ má bẹ̀rù sáà. Wọ́n ṣáà relax ní tiẹ̀. Máa entertain àìpẹ́. Kò sì gba tẹ́gùn díẹ̀ nípa ẹ̀rọ. Pàtàrọ̀. Báwo làwọn ṣe jẹ́ kó sọ̀rọ̀ fún mi pa alálejò? Ọ̀rọ̀ tó ń sọ òye mi ni mi ò understand. Mi mọ̀ wọ́n rí òòdẹ̀ sọ fún mi pé bóyá a máa lálejò lé ni. Ṣẹ́ni tẹ́jọ́ ṣiṣẹ́ ni. Ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ gangan ni pé ṣé nítorí pé mo ní kí wọ́n gbé bag lọ sínú bedroom ló ṣe ń question mi báyà bí kí. Exactly nǹkan tó ṣẹlẹ̀ gan ni because mo wò pé at least a bá lálejò guest room náà ṣáà máa ń wà so ìwọ wá tún nínú room ẹ̀ tó ní kan gbẹ́rù lọ. Ẹwà ṣé mo ìṣòro tí mo ní pẹ̀lú ẹ. Your problem is ó ní ojú àmọ́ ò lè fi ríran. Torí tó bá yẹ pé o lè fi ríran ni wàá mọ̀ pé ọmọ tí wọ́n ń wò yìí kò kì í ṣe àlejò rárá. Then we ṣe. Tó ń bèrè wí yìí. Ó gbádùn. Yes, ìyàwó tèmi lélẹ̀ adé máa gbé nínú ilé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Kò lè jẹ́ ìyàwó ẹ̀. Ó lè gbójú bóyá ọkọ gbóbìnrin wá bá mi nínú ilé. Ìgbà tí kì í ṣe pé mi àti ẹ ti divorce or anything ṣẹlẹ̀ àjà náà. So kí ló fẹ́ fà á? Ó fọ́ ní ṣá. Polisi wọn máa compare pẹ̀lú òun compare ara ẹ̀ pẹ̀lú ọmọ báyìí. Ṣé wọn náà wò lẹ ni wọ́n mọ̀ náà? Check it out. Oríkèmí àti ẹ̀ á fit gan. Compare to you. Ìwọ tó ń gbọ́ ní dọ̀tí ni ẹ. No. Take it sọ̀rọ̀ sọ́mọ yẹn náà. Ó fẹ́ máa fi ra ìwọ́n náà wọ́n mọ̀ náà. Ṣé o rí pé àwọn compatible ni? What is wrong with you? Wọ́n máa sọ bẹ́ẹ̀ mọ́ o. Kí ni? Wo mo bẹ lọ́rọ̀ o. Èmi àtẹnitajọ lọ́rọ̀ ni. Mi ò bẹ lọ́rọ̀ ṣáà wọ́n á jókòó bó ṣe wà yẹn o. Kó tó ṣe padà lọ́sibí tó ti ń bọ̀. Mo bẹ lọ́rọ̀. Tí o bá ti fi ọwọ́ ẹ̀kọ́ mi. Ẹ lè lọ, ẹ dúró. Kó lè lọ bọ̀. Èmi àṣẹ divorce ara wa ni tó fi lórí láyà tó fi gbóbìnrin wa bá mi nínú ilé. Sórí lílá tí wọ́n bá tún bí ẹ̀dá tó fi ọwọ́ ẹ̀kọ́ mi wọ ìdí ọ̀tọ̀ sí. Wọ́n ní ìgbàjà ẹ̀jẹ̀ kí n lọ fi inú yàrá ẹ̀ wá. Ohun ojú wa lójú ń rí. Ohun ojú wa lójú ń rí o. Mo ṣe ń sọ̀rọ̀ sí bí n pé yẹn ò nice. Now, wo jẹ́ tó tọrọ fún tó máa change for good. But èèyàn tí ò mọ̀ pà ń jáde tẹ́lẹ̀ tí ò mọ̀ pà ń lọ sí party ṣé o mọ̀ pé ó kàn máa múra just anyhow ni. Ṣé ìwọ náà rí nǹkan tó kó sí ni ìgbà tó wá múra tó ń bọ̀ wá sí bíbá yìí bí àwọn èso ṣúfún lọ you're getting drunk. Kì í ṣe ìgbà téèyàn bá fẹ́ jáde nìkan lè ní láti look nice. Tó bá wà nínú ilé wà á múra wherever you are you dress up you look nice because wọ́n máa sọ wípé bá ṣe rìn òun là ń kó ni ìyọ̀n mìíràn tí yẹn lè lọ pàdé níta náà òwò náà wo nǹkan tó kó sí tó wá ń bọ̀ tó ní ká jáde. That's not too good. O jẹ́ ìsọ̀tọ̀rọ̀ fún ẹ by the time tí wọ́n máa fi débi báyìí ó ń bọ̀ wá surprise. Yes, because wàá wọ fún alára ẹ̀gbọ́n wàá rí pé she is now looking good. I hope so. Wow! Look at the way she's dressed. There she Look comes. at her. Ó bó ṣe múra. Just look at yourself now. You look. Àwọn méjì àwọn alábòsí òṣì ẹ tètè bọ́ sọ́nà ẹ jẹ́ ká máa lọ. Jọ̀ọ́ ta ló máa ríro ọmọ ẹ̀ ta ló ń rọmọ. Kò sí o. Ṣé sínúsọ̀ kan lè rọ ọmọdé yìí kó má ní no ṣé tí lè fún ẹ. Are you for sure? Àbí Ó ti ètò gbogbo ayé tó kọ̀ rọra lé fún ẹ. Gbogbo ẹ̀ ṣe tí wàá wẹ̀ nìyẹn. Are you for real? Bro, let me see you girl. So mo wà pa gan. Unlike seriously. Mo mọ̀ mọ́. Ọlọ́run. Ó yá ẹ jẹ́ ká lọ. Ṣé wo mọ̀ wípé ẹni tí ò rí ọ kò rí kẹ́kẹ́. Ó wà lára yín mo like ọwọ́ yín ó yá ẹ jẹ́ ká máa lọ. Let's go, Joe. Ẹ wo ṣé gbogbo wa òbùn tẹ́ ń wù nínú ilé èmi ò fẹ́ o mi ò fẹ́ rárá àti rárá ni kí ló tẹ́ta gbogbo nílé rúbẹ̀ yẹn. Ṣé mi ò sọ fún ẹ. kí ló hẹ lẹ́nu abọ́ tó fi mu gàrí ṣé bóun ló gbé sínú sitting room yẹn
kálejò tiẹ̀ wá mi wá torí Ọlọ́run kọ́rí gbogbo títí inú mi bẹ́ẹ̀ ṣe bàjẹ́. Don't stop. ọ̀bùn ẹ̀ á ní nǹkan tó máa bá ẹ dénú lé yìí. ẹ̀wọ̀n ni tó ń sọ̀rọ̀ ṣebí wọn náà bó ṣe ya wíìvù wọn lélẹ̀ tó jọ àtó èmi ni mo bẹ píìkẹ́ irun tó ya gbogbo ẹ̀ yẹ́bẹ̀ mo bẹ píìkẹ́. ìyẹn nọ́mà náà ìyẹn nọ́mà kéèyàn yarun kó dẹ̀ dá sílẹ̀ ńlẹ̀ ṣé wo ò lè kó mi tí mo kó sí ni. so èmi lẹ rú ẹ nínú ilé you are so rough débi pé o yarun lórí ẹ ò lè mú ẹ mú nylon pad ẹ tún jù sínú toilet this is not fair kódà àgàgà wo toilet bó ṣe lo yamayama tó yàgbé dúdú síbẹ̀ mi ò lè lò ó. It is not good. Èmi ò fẹ́ wọ̀ bùn nínú ilé yìí. Ẹ ti ẹ̀fọ̀ bùn sílẹ̀ èwo lọ bùn oṣù ọ̀bùn gangan náà kí ni problem ẹ nínú ilé yìí náà wo jẹ́ nsọ tọrọ fún ẹ sórí inú ilé gbogbo ala ní right nínú ẹ tíbi kan bá dọ̀tí o ní right láti lè lọ tún bẹ̀ ṣe mo ní right láti tún bẹ̀ ṣe ẹlòmíì náà tún lè lọ tún bẹ̀ ṣe so à ń ṣerú ara wa nínú ilé yìí tíbi kan bá dọ̀tí ẹ jẹ́ ká lọ ṣe é náà ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká ṣe é èwo wá ní èèyàn kan ọ̀bùn èèyàn kan onídọ̀tí wá aṣọ tí fẹ́ sọ̀rọ̀ sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo béèrè lọ́wọ́ ẹ ni mú kúkú ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá gbígbánu lè yà àmọ́ gbé bá a bá gbàwó nínú ilé iná àmọ́ gbé ni a ti máa ní ẹ lára jù nínú ilé kí ló dé kí la ṣe fún ẹ èyí lè rárá bíi ti ẹ náà làwa náà jẹ́ náà bó ṣe bí ẹ náà lọ ṣe bí àwa náà kí ni problem ẹ. after all ìgbà tó fẹ́ gbalẹ̀ a sọ pé kò yẹ ká jọ contribute ìwọ ló sọ pé ká má contribute pẹ̀lú ẹ pé o máa sanwó ilé yẹn so kò lè ráyè máa gùn wá gàràgàrà òun ló ṣe ní pé wàá dá sanwó ilé ó ga má wọrí ṣebí ká kúrò nílé ẹ ní a máa kúrò bẹ́ẹ̀ ìwọ ṣá máa ṣe live o máa ṣe live dáadáa ó wà lára ẹ. I now understand you ẹ rí pé mò ń mèrè fún yín ẹni tó bá rẹ̀yìn méjèèjì wá lé ewu nǹkan ẹ wà tán fine girls ẹ wòra yín wọn rí mọ̀ pé ọ̀gá fẹ́fẹ́ ọ̀bùn kíkí ni yín yes ọ̀bùn gidi ni yín ọ̀bùn wọ́n á lè rí yín táwọn máa páàkì mọ́tò mọ́ yín lẹ́gbẹ̀ẹ́ yín ọ̀bùn rádaràdà òsì ẹ̀ dẹ̀ tún lẹ́nu láti máa sọ̀rọ̀ tó yẹ kẹ́ pa inú yín tó rùn yẹn mọ́ ìwọ náà ó yàgbẹ́ dúdú sí tọ́lẹ̀tì mo lè yàgbẹ́ funfun ó fọ́ mo ti lè yàgbẹ́ funfun kò káyé mo lè yàgbẹ́ funfun kò káyé ẹni tí ò rí gbẹ ni kò rí nǹkan kan. ẹ kú jókòó ẹ ṣe gan ni ẹ ṣe mú ìgbẹ́ fáìn ẹ ṣe gan ni ti fáìn ẹ ṣe. ẹ ṣáà kì í bí mo ṣe bá yẹn sọ̀rọ̀. yeah oh nice. ẹ rí bó ṣe fáìn. ẹ ṣe gan ni thank you. pẹ̀lú àwọn ọ̀làjà tí máa rí nígbà tí abẹ́rẹ́ sàn. ẹ ṣáà ní nọ́mbà mi. Ṣadé tí wọ́n bá ti ṣetán sí má gbowó lọ́wọ́ wọn gbowó wọn pátákó àdẹ̀ sí àkáǹtì mi. ẹ ṣe gan ní sà. ajá máa wá ẹ ṣe ta ó dàbọ̀ ẹ ṣe o ẹ wá lọ́jọ́ mi ẹ jọ o ẹ ṣe o madam ẹ padà wá lọ́dọ̀. ẹ má bínú pé mo fẹ́ gba táìmì yìí ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ni mo ní bíbá yìí. yeah such a lovely place. Thank you. So mo kọ̀ pé kí n kọ̀ gba nọ́mbà yín kí n kọ̀ máa pè yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan. nọ́mbà mi fún kíni ṣé mo jẹ́ bí actress ni àbí mo jẹ́ bí artist tó ń kọrin because I don't get you tó fi wá kan wípé kí ẹ fẹ́ gbà ṣé jẹ́ bí celebrity ni. Kò rí bẹ́ẹ̀ mo kọ̀ pé kí n kọ̀ máa kí yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo kọ̀ láìkí ni kò sí mi ò mí ìnẹ́ni àmọ́. èmi náà ti ń wọ́ndà pé kí ló ṣẹlẹ̀ mi mọ̀ pé oníbàárà ń bó lè bọ̀ ní sọ torí pé kẹ́ lè gba nọ́mbà wa ni a lówó oorun wa lọ́wọ́ o bóyá kí n san fún yín máa dọ́bù ẹ̀ fún yín sìn. Kò rí bẹ́ẹ̀ mo kọ̀ nídìí láti kọ̀ máa appreciate yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ má bínú mo kọ̀ pé kí n appreciate yín ni ṣé tí ń lọ nìyẹn. Ṣadé jọ̀wọ́. Ṣadé. Jọ ṣé o mọ àwọn ladies nìyẹn. Kọ́sọ́mà wa dáadáa ni wọ́n.
wọ́n ti máa ń wá sí ìgbà ìtìpẹ́. Wọ́n máa ń bá a ṣe irun dáadáa. Oh, that's good. Wọ́n máa ń wá dáadáa sọ́dọ̀. Ṣé o ní nọ́mbà wọn? Nọ́mbà wọn. Ó wà lọ́wọ́ ẹ̀rí báyìí. Ó wà lọ́wọ́. Wọ́n fún mi. Ó yà pé fún mi. Ó yẹ kó. Orí picture ṣe. Mo ṣe fídíò yẹn fine. Èmi tẹ̀ wò pé géèmù ló ń play ni. Mi ì play géèmù. Ó fine o. Fóònù ẹwà tó mi kọ́ lórí ẹ̀yìn. Ẹwà tó mi. Ẹwà tó mi. Tó bá wùn kó má wàá pìkẹ́ orí kò tiẹ̀ dùn. Gbẹ̀ngbẹ̀ngbẹ̀. Tatu nìyẹn. Bọ̀bọ́ ta lọ sí sálọ̀nù ẹ̀ láàárín àdán ta ti lọ ṣerun. Tí ẹ̀ ṣì gbé náà, ó mọ nǹkan tó fẹ́ bẹ́ẹ̀ sọ, wàá dẹ̀ gbé kọ̀lẹ̀. Bí wọ́n torí pé mo rẹ́dì láti listen sí ìwé kankan tó bá fẹ́ ké. Ẹwà kò yẹ kó rí bẹ́ẹ̀, wá tẹ̀ ṣì gbọ́ nǹkan tó fẹ́ sọ. But for how long ló fẹ́ fi ṣe ohun nǹkan tó ń ṣe? Ó máa yé mi fún ọ. Èèyàn ń pè ẹ́, at least wá ti ṣe kọ́ píkì kọ́ọ̀lẹ̀ wàá gbọ́ nǹkan tó fẹ́ sọ náà. Òun sọ pé o ò láìkì ẹ̀, o ò jẹ́ kinní kan. Ìjọ́ ló fẹ́ ṣe gbogbo ilé ìdá gangan náà because me understand ẹ̀. Ó dàbí pé òun mẹ́ni tá à ń sọ̀rọ̀ yìí. Bọ̀bọ́ yẹn kéré sí mi ní gbogbo nǹkan. Bó ṣe máa ń sọ nìyẹn, ó ti wà fun of that thing. Kí ló dé? Wo má wọrí, wọ́n ṣàfi sílẹ̀. Tó bá rí ẹni tó sọ pé ó kéré sóun yìí, tó bá rí bọ̀bọ́ yẹn ga, ó dúdú bẹ́ẹ̀, ọmọ wà pa. Wá sọ pé ó kéré fẹ́ wo, má wọrí tó bá ti di lọ́la. Màá mú ẹ lọ síbẹ̀ wàá rí bọ̀bọ̀ tá à ń sọ yìí. Wàá rí ẹni tó ló kéré sóun. Ẹ kéré sí ẹ. Ṣé bóun ló ń sọ yìí? Wọ́n níyàn dúdú ó wà òkè. Jọ for how long ló fẹ́ fi ṣe ògbélé? Gbogbo ọkùnrin ló máa ń ignore láyé yìí. Kò sọ́kùnrin tó dá ní territory ti ẹ rí. Kí ló dé? Jẹ́ ń sọ tọrọ fún ẹ. Ilé obìnrin ò kì í pẹ́ ṣú. Wo wọ́n kàn máa kà fún ẹni. Ó di kìíní, ó di kejì. Bí àkọ́ tó dẹ̀ fẹ́ nìyẹn, I don't know. You know what? When my man comes, we're going to marry. Fine boy. Ọmọ yóò serious o. Ó wà lára ẹ. Akúnbẹ sọ́nsìn, ó ń ṣorí kunkun. Tó bá wù ẹ́ kó gbọ́. Gbọ́ kó tó sọ ni. Mo gbọ́. Ó ní tí fine boy òun bá dé. Ó ní àwa méjèèjì làjọ máa fojú. Nǹkan kan náà nìyẹn. Ẹ̀yin méjèèjì á tó yín tì. Ní wà àbí ní gbogbo wa. Ẹ̀yin méjèèjì. Jésù mi o. Arábìnrin. Sir. Tí mo bá gbọ́ ẹ yé dáadáa pẹ̀lú àlá tó rọ́ fún mi, òun jẹ́ kó yé mi pé nínú àlẹ́ ó ṣàdédé bára ẹ ní ìsọ̀ oníbàtà. Bẹ́ẹ̀ sà. Bàtà tó wá ṣe rẹ́gí ẹsẹ̀ kò wọ́n. Èyí tó ń wọ̀n tó mú ẹ lọ́kàn kò bẹ́sẹ̀ ẹ mu. Bẹ́ẹ̀ni. Ó ṣe. Ó ṣe bàbá. Ó ṣe bàbá. Àyànfẹ́ kan wà nínú ayé ẹ̀. Àyànfẹ́ tó wà nínú ayé ẹ̀ yìí. Ẹ̀mí Ọlọ́run fi ń yé mi wípé ńṣe ló ń tánà. Ó jẹ́ kó súnmọ́ ẹ rárá. Ẹ̀mí Ọlọ́run wá jẹ́ kó yé mi wípé òun gbọ́gbọ́n ní bàtà tó bẹ́ẹ̀ lẹ́sẹ̀. Daddy. Ọkọ tí ó yàn látòdì ọ̀run ni àyànfẹ́ tó wà ń gbèsè ayé. Ó dàbí pé kò yé yín. Ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò tiẹ̀ síbi kankan tèmi àti ẹ̀jọ̀ gbàdọ́gba rárá. He's not the type of man tí mo á kò tiẹ̀ jọ́ kò tiẹ̀ súnmọ́rú èèyàn tí mo lè date ká tó ní tí mo fẹ́ fẹ́. Ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ordinary hairdresser la máa ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Sírù mi. Daddy, ẹ bá mi bí Ọlọ́run kó bá mi tún tò kó bá mi tún yàn. Arábìnrin, mo fẹ́ kó tẹ́tí inú ẹ kó gbọ́ mi dáadáa. Mi ò ní fi dúdú kí n fi pe funfun fún ẹ. Bẹ́ẹ̀ làwọn ogun ọ̀run wí. Ọkọ tí Ọlọ́run mi yàn mọ́ ẹ
látòdì ọ̀run ni bẹ́ẹ̀ lolúwa wí ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ bẹ́ẹ̀ lolúwa mi wí. Ẹwà lákòókò mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ pé ọkọ tí ẹ gbà mí láyè láti jẹ́ ọkọ ẹ. Mo fẹ́ kó mọ̀ pé inú mi dùn sí gan. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ. And mo fẹ́ ṣèlérí fún ẹ pé mo ní ever disappoint ẹ. I promise. I love you so much. Èmi gan ló yẹ kí n sọ pé inú mi dùn jù lálẹ́ nítorí pé Ọlọ́run fi ẹ́ ṣe adé orí mi. I'm so happy. Yeah. That reminds me. Mo fẹ́ sọ nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo tún mọ̀ pé bí a sábà dé nínú bedroom ni màá sọ bẹ́ẹ̀ sọ pé ọ̀rọ̀ nílé so mo lè sọ náà bíbá. Yeah, mo fẹ́ kó wọnú lé yìí láàrin èmi àti ẹ àjọ mọ̀ wípé èmi ni mo kọ èmi ni mo ní. I know. Ṣé wàá inú ilé ìbò ṣe wà ní máa hand over kọ́kọ́rọ́ ní ilé fún ẹ. Ẹwà omi pé gbogbo ilé yìí máa jẹ́ ti tèmi. Yeah. Oh my God. Ó ti di tiẹ̀ látẹ̀ni lọ kó ní mọ̀ pé mo nífẹ̀ẹ́ láti inú mi. Kòkò kìí ṣe pé bí a torí a kàn formalize ní church. I want you to know that lọ́kàn mi from the bottom of my heart I love you so much. Ẹwà. Èmi nìkan tán. This is too much. Oh, Shiko. Thank you. Thank you. Inú mi tó gan. And mo promise ẹ, mi never disappoint ẹ. Sórí gbogbo ìfẹ́ tó wà ní ayé, just name it. Gbogbo ẹni mo rẹ̀ láti fi hàn. I will show you love. Ìfẹ́ tí o respect, ní tí o experience láyé ẹni máa fi hàn. Trust me, I will never disappoint you, okay? There's something else I want to tell you. Ó ṣì kò ní. Yes. Ṣé wọ́n ti pé there was a time tí mo dọ́gbọ́n béèrè lọ́wọ́ ẹ wípé èló ni o máa ń pa ní salon yẹn. Ó sọ fún mi pé bí àbí ìjọ tẹ bá pa owó jù nípa 20k lóṣù. You remember? Mo rí pé owó yẹn náà ó kéré gan because competition ti pọ̀ jù lórí salon. Almost everybody ló ń ṣe ń sìn. Now, I want you to do something please. Ṣorí salon yẹn wá ọmọọṣẹ́ tó bá like jọ bá mi gbé fún kó máa rán ẹ. So mo fẹ́ kó wá máa ṣiṣẹ́ ní company ọ̀nkọ̀m. Post tèmi èmi máa kúrò ń bẹ̀. O ṣàmù pé 250,000 ní gbígbà lóṣù and I think that should be enough for us. Can you replace post ẹ? Kí ni ìwọ máa máa ṣe? I'll become a full-time housewife, so wọ́n lẹ́ni tó lẹ́rú, òun ló lẹ́rú. Mo ṣàmọ̀ kó máa take care. Ẹwà, mo ti feel pé yẹn máa possible. Why not? Tèmi ní pé kí n sọ fún ọkọ, wọ́n lè sign ẹ̀, mo jẹ́rìí wọn. O lè mọ bínú mi ṣe tuntun. Abba, come on. Thank you so much. You're welcome, darling. I love you too, baby. Ẹwà tó mi. Sir. Ó dẹ lójú pé ṣùgbọ́n mi ló wúrú wà báyìí sí ẹ. Ẹ̀rù ti sún mi. True náà. Ó pè ẹ́ tẹ́lẹ̀ pé òun fẹ́ fẹ́yàwó lé ẹ ni. Kò sọ fún mi o. Kò sọ àwọn kan fún ẹ. Ó kàn déédéé gbéyàwó wálé. Kò yé mi. Báwo ni ṣòwò mi ṣe ń ṣe báyìí náà? Ṣé máa bójú àwọ̀ rẹ̀ jẹ ni? Nǹkan báyìí lèmi ò kì í nífẹ̀ẹ́ sí o. Mo máa ń try ní gbogbo agbára mi pé gbogbo àwọn àtàjọ rẹ̀ ká ṣe kí ni ká máa rí àríkọ́ṣe tiwa sí rere. Kí ni ṣùgbọ́n mi fẹ́ sọlé ayé dàbá yìí náà? Àbó ń parọ́ fún mi. Irọ́ kẹ̀. Ó ti gbé wá sínú ilé, in fact wọ́n jọ ń gbé ni. Nínú yàrá ẹ̀ gan ló ń sùn sí. Ó ti lé mi jáde kúrò nínú yàrá. Ó mọ nǹkan tí màá sọ fún ẹ. Sórí bó ṣe wá fẹjọ́ sùn mi, inú mi dùn sí gan. Ọlọ́run adẹ́pọ̀n ọ̀nà lè. Mo wá fẹ́ kó pọ́n mi lé jálẹ̀. Yes. Mi fẹ́ kó bá fa kankan. Bó ṣe ń lọ léyìí, sáà máa wò báyìí.
títí máa fi kàn yín lára mo fi ń dẹ lójú pé kó tó délé bóyá ò ló máa délé síwájú màá rí pé mo á ka ìmọ́lẹ̀. ẹ ṣe kún sá ẹ jẹ́ tẹ máa lọ ẹ ṣe ojú ètò bàbá mi yanjú ẹjọ́ ìfẹ́ o má jẹ́ kó fẹ́ wo wàhálà mi o. ṣùgbọ́n. My own. My own. My own. My own. My own. My beautiful. ọkùnrin. ẹ kí ló sọ ọkùnrin. ọkùnrin ẹ mà lọ́rùn o ṣó ní gbogbo nǹkan tí wà á ti rí mọ́ yẹn sọ pátápátá kò sí tí mi ò gbọ́ ń bẹ̀ ẹ máa burú gan o ṣé o fẹ́ sọ fún mi wípé o mọ̀ pé ọ̀rẹ́ ti fẹ́ yàwó mi. jọ ṣé wọ́n ń jà lọ́rùn sọ́ka yìí sá ṣé ọ̀rọ̀ tó ń sọ nílé kejì ó kan lé kẹta àpè sọ̀rọ̀ dá mi lóhùn náà àti pé kí ni tiẹ̀ gan nínú ọ̀rọ̀ ìgangan náà ṣé nǹkan tó ń sọ fún mi sí pé nǹkan tí ọ̀rẹ́ mi ṣùgbọ́n mi ṣe yẹn kò dáa ló ń sọ fún mi sí àbí. Oh really? Yes. So definitely tí èmi náà bá fi lè ṣe nǹkan tí ò dáa àwọn friends ẹ̀ wọ́n máa advice pé kó lọ fẹ́yàwó mi àbí. pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. ó ṣe yé mi ni. tí ò ní wàhálà nínú rárá. sórí tí èèyàn bá rí ejò tó wá rí ọkùnrin ó yẹ kó mú ọkùnrin yẹn kó padà ní kó wá ra fẹjọ kó máa lọ sórí ìwà àtọ̀rẹ́ yẹn ibi tẹ́ bá sinra yín dé gẹ́ báyìí ẹ máa kíra yín. inú mi àwa dùn pa màá sinra wa débi tó dáa ojú ayé ẹ̀ náà ló máa ṣe wàá rí i pé lẹ́yìn ìgbà tí ọ̀rẹ́ mi fẹ́yàwó yìí wàá rí nǹkan tuntun lọ́tun tó máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí gbèsè ayé ẹ̀ ṣùgbọ́n torí mo mọ nǹkan tó kàn ń bẹ̀ tó bá yẹ pé o ní bribe tó ń gbà lọ́wọ́ ẹwà tó mi ó bẹ́tà kó lọ bá lẹ́yìn kó dẹ̀ tún máa sọ gbogbo nǹkan táwọn sọ kó lọ sọ owó fún un. àtòyìn ti. gbàràn mi dẹ lẹ́rù má fi lọ mi dá sí abojúgun lẹ́gbẹ̀ẹ́ etí ní ìmọ̀ èyí tó kàn tiẹ̀ ń bẹ̀. gbogbo àtọ̀rẹ́ yìí ibi tẹ́ bá sinra yín dé gẹ́ ẹ máa kíra yín kò sí ó wà lára yín. níbo la fẹ́ sinra wa dé. My own. My own. My own. My own. Ọ̀rẹ́. My own. My beautiful. Káàbọ̀. Àdúpẹ́. Ṣé wàhálà ọ̀pọ̀ kó tó débi ṣá? Pọ̀ mẹ́rin. Báyìí. Kí ló ṣẹlẹ̀ yìí náà? Dáńsù sí ni. Bóun ṣe ṣe wa tiẹ̀ nìyẹn. Látàrọ̀ tí mo ti jí báyìí, kò sí nǹkan tí mo ti ṣe nílé, mo ti ṣiṣẹ́ ilé, mo ti dáná, mo ti ṣe gbogbo ẹ̀. Ibi tó jókòó, ibi tó sùn sí nìyẹn. Ọ̀rẹ́ mi, ilé yóò dáa, ó máa kó àbùkù bá wà àtọ́kọ ẹ̀ ni. Má máa ṣàlàyé fún wọn ni. Ṣé bó sùn sórí chair lé ni? Ìgbà mi bá orí rọ́ọ̀gì ló máa nà sí. Adé sọ síbẹ̀. Bó ti fi tí ń lọ pé ìbá kò ń ṣe bedroom. Bó ṣe wà yẹn, bó ṣe wà yẹn. Tí n bá fi kún, ó lè máa ti wẹ̀ for 3 days. Ó lè máa ti wẹ̀ fọ́jọ́ mẹ́ta. Ṣé wọ́n wá ń bọ́ mi ṣọ̀tá ni? Olóhùn gidi ni. Ẹ dìde, ilẹ̀ ti mọ́ gan ti pẹ́. tó ti dẹnu. Ànílẹ̀ ti mọ́ kẹlájú. mo wo program. Má bọ̀ ọ̀rẹ́ wá jókòó. mo wo program. Gbogbo ẹ̀ ló ń gbà ẹ̀. Ọ̀rẹ́ mi. Ẹni tí tó bá fi mú wa kẹ́. Èyí táwọn àwọn bíbá ẹ lórí. Ọ̀rẹ́ mi, ó ń try o. Ó ń try o. Kí ni wọ́n fẹ́ ṣe? Kí ni mo fẹ́ ṣe bí ilé mo gbà? Àbí ilé ọkọ. Ń ti yé mi. Ó mọ̀ bọ̀. Ti lọ. Lọ́kọ́ fún mímú tó tutù náà. Ojú wa lójú rí. Ẹ wá tó mi. Kí ló fa ẹkún lé Olúwa? Ayé mi ti bàjẹ́. Èṣù kò fò. Ayé ò ní bàjẹ́ lórúkọ Jésù. Ẹ wá tó mi. Ayé ò ní bàjẹ́. Kò sí irú ìṣòro tó ń bọ̀ tí Ọlọ́run ọba mi kò ní ṣẹ́gun. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Dádì, ọkọ rẹ̀ mi máa ní o. Bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ó sì fẹ́ ìyàwó mi sínú ilé. Ìyàwó yẹn ó dẹ̀ ń wá aláya ọ̀rẹ́ mi ni. Kò jẹ́ kó sinmi rárá nínú ilé. Ẹ gbà wá o dádì. Ogun èṣù lélẹ̀. Ogun èṣù ni o. Àbọ̀ kí ló dé, kí ló fà á tó?
Dàdí, mo ti sọ fún yín ẹ̀yin lẹ́kọ̀ọ́ sẹ́ o. Mo rò tí ọjọ́ kìíní àná ti wá sọ́dọ̀ ẹ̀. Ẹ̀yin lè sọ fún mi pé size 40 ni. Ṣé tí nǹkan tí 40 yìí ṣe fún mi? Mo sọ fún yín. Ẹ wá tó mi. Nǹkan tí Ọlọ́run fi wọ̀n mí, òun ni mo sọ fún ẹ yẹn. Nǹkan tó sọ pé kí n sọ fún ẹ ni mo sọ fún ẹ. Ọlọ́run ò fi wọ̀n mí wípé ọkọ ẹ máa fẹ́ yàwó mi ìdí ẹ. Ọ̀n fi wọ̀n mí. Nǹkan tí mo rí ni mo ṣàlàyé yẹn. Ẹ wá tó mi. Ṣe sùúrù. Kò sí nǹkan tó kọjá agbára Ọlọ́run. Daddy, kí wàá ní solution báyìí? Torí ẹ̀ gangan la ṣe wá bá yín o, ká lè mọ kí la máa ṣe. Kò sí solution ju àdúrà náà lọ. A máa gba ààwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà. Mo wá ń rọ ẹwà tó mi fún ọjọ́ mẹ́ta yìí. Mi ò fẹ́ kó fi ojú kan òun, kó dé rẹ̀ mọ́nú ilé, kó máa gba àdúrà ní kíkan, kó gbà láàárọ̀, kó gbà ní ọ̀sán, kó gbà lóru. Mo mọ̀ pé lẹ́yìn ijọ́ kẹta, hallelujah la máa ké. Má ṣe é. Tó bá máa fi di lẹ́yìn ọjọ́ kẹta yẹn, mo mọ̀ pé ìyanu àṣẹ. Àmì o, Daddy. Kò sí kan tí mi ò lè ṣe tẹ́ bá ní kí n ṣe I want my husband back. Ẹ̀rọ mi wọ́kọ̀ mi padà. Ìfẹ́ kì í kórìíra. Ìfẹ́. Wọ́n láyé pọ̀. Ó ti ẹ̀ lọ kí ni mo ṣe ń lé. At least ọmọ bóyá kí n wá bí iṣẹ́ báyìí. Hello. Why tí mo máa ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ẹ yẹ kó wà nílé? Ó mọ̀ pé kò sí nǹkan tí mo love jù láyé yìí ju wípé kí mi àti ẹjọ́ wà báyìí. Kí n máa rí ẹ báyìí, kí n máa wo ojú ẹ báyìí. You know I love your company, so why tí mo ṣe máa bẹ̀rẹ̀? I know. So you know I love your company as well. Tó túmọ̀ sí pé tèmi gan ṣe ń wò yìí gan ló ní ìtàn. Anyway, guess what? Oh, baby, guess. You know I'm not good at guesses. I know, but try this. Guess. Just guess. Baby, just tell me now, please. You know what? What? My request for leave is wanted to grant me 2 weeks leave. Oh my God! I love you, baby. I love you too. Mo fẹ́ kó mọ̀ pé torí tí ẹni mo ṣe gbà lè bí. Oh, thank you, baby. You know what, baby? I have some news to tell. Show 2 weeks to buy ye. Mi fẹ́ ká lọ gbogbo ẹ̀ nílé. Mi fẹ́ ká lọ bí 1 week ni outside our home. No. Torí gbogbo 2 weeks yẹn ló lè láti máa lọ. Ìdí dẹ̀ ni pé gbogbo eré láyé la máa ṣe. A máa ṣeré láti yàrá gbogbo yàrá bí ẹ̀. Because a fẹ́ fi bí eré yẹn máa padà wá di ọmọ yẹn máa jẹ́ twins. Ọkùnrin kan obìnrin. Ọkùnrin kan obìnrin. 2 weeks after. 2 weeks náà a máa wọ gbogbo yàrá wọnú kitchen. Ẹni bí ẹ tó bá wù wà lábọ́ ọ̀rẹ́ kó ṣáà ti di bébí tí yà ń fẹ́. Ìfẹ́ mi máa ro tẹ̀ṣẹ̀ mi. There is no perfect home. Fẹ́ mi pẹ̀lú àgbélébù mi. Fẹ́ mi pẹ̀lú àṣìṣe mi. Fẹ́ mi pẹ̀lú àìmọ̀ṣe mi. Oh, nítorí ìfẹ́ kì í bínú. Ìfẹ́ kì í kórìíra, baby. Fẹ́ mi pẹ̀lú àìmọ̀ṣe mi. Ó ti sú mi. Ọ̀rẹ́ mi, ìwọ náà ó kokù díẹ̀ o. Ṣé mo rí pé mi gan mò ń wù ẹ́ gan pé kí ni nǹkan tó ṣẹlẹ̀? Torí mò ń wò pé ṣé
ẹwà àgbà mi yẹn náà ṣóun náà ṣe lélẹ́yìí ṣé o mọ̀ pé o ti change ni wo bó ṣe já scarf mọ́ rí wo bó ṣe dress ọ̀rẹ́ mi wo gan ti change náà ọkùnrin ò fẹ́ gbogbo orú àwọn kan bẹ́ẹ̀ yẹn owó epo ni ọkùnrin máa ń báyàn là wọn kì í báyàn là owó ẹ̀jẹ̀ ṣé wọ́n mọ̀ bóyá bó ṣe máa ń dress ńgbà yẹn ni ọkọ ẹ rí tó fi fẹ́ tó bá wọlé tán tó wà dress tó ṣe nǹkan kan mọ́ ọkùnrin ò ní láìkí ẹ I'm very sure pé torí pé bóyá àwọn changes tí ó change yìí lọ́pọ̀ ẹ ṣe ní pé òun ò ṣe mọ́ tó fi lọ gbé èèyàn kan láti ta tó wá gbé ká ẹ mọ́nu ilé. èmi kàn wò pé ìgbà tí mo ti marry ta ló ń wò mí ta ni mò ń wò téèyàn bá ti marry ṣé ta ni mo fẹ́ máa múra fún mọ́ ṣe bọ́kọ mi náà ni mo fẹ́ múra fún ó dẹ̀ tí ó ti rí mi mo ti marry ayé ìgbà tí mò ń wọ́kọ ni mo fi pé mo lè máa marry kí n máa dress mi láti attract ọkùnrin bẹ́ẹ̀ náà tí mo ti marry ta ni mo tún fẹ́ máa múra fún. ọ̀rẹ́ mi ṣé o mọ̀ pé ọkùnrin máa ń like kí èèyàn máa múra ni bó ṣe máa ń múra ń táìmì yẹn tó máa rú dẹ́dẹ́ tó máa kàn dẹ́dẹ́ I'm very sure pé bí ara àwọn kan tí ó wò tó fi fẹ́ ń gbà yẹn nìyẹn o wà á múra mọ́ o ò ṣe nǹkan kan mọ́ ọkùnrin ò like gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. ó dẹ̀ mọ̀ pé full time housewife ni mí ilé ni máa wà látàárọ̀ títí dalẹ́ so ta ni mo ṣe inú ilé ni mo fẹ́ máa múra fún ni ta ni mo fẹ́ múra fún. ìyẹn ò ní kó má múra o ọ̀rẹ́ mi o wà á nu ilé kò ní kó má múra o ọkọ tó fẹ́ gan sínú ilé ó gbọ́dọ̀ múra fún náà so that kò fi nílé ìwòta tí wọ́n tó wà nínú ilé tó bá ti múra dáadáa báwo lọkùnrin ṣe ní ìwòta ó máa wòta náà. ṣó possible ṣá wo èmi ò rò bí nítorí pé mi ò múra ló ṣe lọ fẹ́yàwó lé mi o mi ò rò bẹ́ẹ̀ wo ṣorí jẹ́ ká tẹ̀ fi yẹn sílẹ̀ kí ni solution. ọ̀rẹ́ mi a máa wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbàgbé mi sọ fún ẹ kó o fi ọkàn ara ẹ kó fi balẹ̀ ṣorí sí ọkọ ẹ tó bá lòun gbọ́ngbọ́n kúkú ṣorí àwa a máa sọ fún pé agbọ́gbọ́n sísin má wọ̀ rí àmọ́ nǹkan tá a máa ṣe sí ojú ò ní tì mí. a máa ṣe nǹkan sí fọkàn balẹ̀. pẹpẹ súpù lẹni. ẹja goat meat káùtì. ọ̀rẹ́. èmi máa láìkẹ́ jà. ìwé ni kọ́ fún wọn. ẹ wo ẹ má wọrí nípa tẹ̀lé mọ́ wa ọ̀kẹ́. ok ó mọ̀ kọ́ tó máa ṣe é sìn wàá méjà méjì wà ó ti yẹ. ọ̀rẹ́ kí ló dá jókòó nírú ìjókòó báyìí tó tán ní kí ló máa jẹ tó sọ pé wà òkè. ìjọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ náà mo notice látìgbà tá a ti wà ń bí tá a ti ń ṣe fàájì pé kàn dákẹ́ ò bá wa sọ̀rọ̀ everybody ń ṣeré ọkàn wà múdì ní ò share up pẹ̀lú wa tí nǹkan kan bá ń ṣe ẹ wàá dẹ̀ jẹ́ ká mọ̀ sí báwa lọ́rẹ́ ẹ̀. ẹ̀yin tèmi lẹ́yìn mi dùn pé ẹ̀yin kò mọ̀ pé mi ò kì í ṣe báyìí tẹ́lẹ̀ àti pé ó ti pẹ́ tá a ti ń bára wa bọ̀ nǹkan kan dẹ̀ lè máa ṣẹlẹ̀ kí n máa fi pamọ́ fún mi normally mo ń rò pé kò yẹ kí n sọ fún yín but ní point tàdé yìí òkú ò kí ń fara pamọ́ fẹ́ni tó máa sìn ìdí nìyẹn tí mo yẹ fẹ́ sọ̀rọ̀ sẹ́rí mood mi tẹ́rí fi káyọ̀ mi ló fẹ́ pa mi. ṣé kò ń ṣe fi káyọ̀ mi kan náà. fi káyọ̀ mi yẹn náà ni òun náà ni ọmọ yẹn fẹ́ pa mi ni wàhálà lé ní wàhálà lọ́la kí ló ṣẹlẹ̀. fi káyọ̀ mi tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ sílé. ó ní èmi tiẹ̀ ń wò pé tí bá tiẹ̀ tún sọ fún yín ó máa dàbí pé kó má lọ máa dojoojúmọ́ gba títa kọ́kọ́ ẹ̀yin náà kọ́ mo fún kọ́ fọ̀rọ̀ lọ ẹ̀yin náà lè tún advice mi pé kí tún lọ fẹ́ yàwó mi mo tún fẹ́ mi ìbá ìwò nǹkan tí mo tún kóra mi sí wàhálà yìí ti fẹ́ gbẹ̀mí mi ìgbà mi báyìí àti máa lọlé gan máa ń bà mí lẹ́rù máa jáde tí máa fẹ́ lọlé báyìí máa bẹ̀rẹ̀ sí í wò pé bígbà tó pé yàn gbé nǹkan sílé tó pé ó tún jù ẹ̀mí ẹ̀ lọ ilẹ̀ tún máa ń ṣú gan àti wọnú bedroom gan ẹ̀rù á tún máa bà mí ìgbà mi living room ni máa ń sùn sí ìjọ ìwò mo wá fẹ́ ṣe lè dà ó ti sú mi o. ok ṣó mọ̀ pé màá ti fi káyọ̀ mi àti wà ti pẹ́ true mi dẹ̀ ló fi mọ̀. mo mọ̀ pé yàn ẹ́ ni àti pé true ẹ̀ gan ni mo fi mí tẹ̀ ìdí nìyẹn tí mo yẹn fi ọ̀rọ̀ yẹn lọ ẹ̀ ọ̀rọ̀ mo yẹn ti sú mi. ìwọ má wọrí màá bá ẹ bá sọ̀rọ̀ nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́ ó máa sọ fún mi. ọ̀rẹ́ ṣá máa lè jọ lọ lé wọn lọ́la. ó mọ kan èmi ò lè parọ́ fún ẹ o láti èní tá ti lè jọ jókòó yìí ká tó lè ráyè jókòó papọ̀ pé a tún ń ṣe fàájì báyìí a tó ìwé because mo ní àwọn appointment kan tó máa bẹ̀rẹ̀ lọ́la mo dẹ̀ láti máa attend síbẹ̀ because mo ń le láti joy kọ́lọ̀ bá mi ṣe nǹkan kan fẹ́ jáde ń bẹ̀rẹ̀ mi ìdẹ̀lẹ̀ mi ìṣẹ̀ láti má lè lọ so kí n tó lè sọ pé mo lè ráyè ń sìn a tó ìwé. ok kò sí problem màá wá sílẹ̀ lọ́la. how better kò sí wàhálà o láti tètè wá yanjú ọ̀rọ̀ tó wà lẹ́ because mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ because at this point gbogbo ẹ̀ ti sú mi mo kọ́ ní kí nǹkan súyàn
ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ advice mi pé kíní ní ìsìn báyìí ṣé èèyàn máa fọ́ ara ẹ̀ gbé nǹkan tó máa pa ni. Fíkáyọ̀ ṣọmọ bẹ́ẹ̀ yẹn àwọn abẹ. ọ̀rẹ́ ó dẹ̀ believe pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìwọ kọ́ ló ń fà. èmi báwo ó ti mọ mi lánàá kó tó dé nínú àwọn ọmọ mi gan ò ráyè wàhálà. ṣàdédé ló kàn dédé ṣáà máa ń ṣe bí in fact mi ò mọ reason mi kàn lè sọ pé nǹkan báyìí ló máa ń ṣẹlẹ̀ akọ̀ dédé gbéwèrè dé lẹ́ǹkan náà. ní ẹ̀ Fíkáyọ̀ mi. ilé dẹ̀ máa bá ṣé mo lè máa parọ́ fún ẹni. Okay. Yeah, I miss you so much. Really? Ah, no. I'm coming. If I can work, I'm not stressed that I need to go. Hey, how do you love me that much? Wow. And it's like, I can't wait to see you. Hey, Russia will affect you. Really? Yellow, yeah. Because the problem, I'm not in a nice time leaving you. It's okay. Yeah. I love you so much. Ẹ wá tó. Ẹ lọ bá sọ̀rọ̀ lórí kan tó sọ. How do you organize that? Anita ló ń bá sọ̀rọ̀ lórí fóònù tó ń sọ I love you sí. Jọ̀ọ́ torí Ọlọ́run, kí nìyẹn fi kàn yín? Ṣé ìwọ ló ra fóònù fún mi ni? Nǹkan tó bá wù mí mo lè fi fóònù mi ṣe mẹ́. Èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ wá tó mi. Ṣé mo ń lálàá? I love you. Nínú ilé mi. Ẹ wá tó mi. Fíkáyọ̀, sórí mo mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ tó bá lè sọ fún anybody nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìwà àtọkọ ẹ̀ mo mọ̀ pé ó yẹ kó lè sọ fún mi torí pé èmi àti àtijọ́ wà ti pẹ́ gan torí pé ìgbà tọkọ ẹ pè mí tó ní ìwà tóun ẹ̀ sí in good times pé gbogbo onílé ń gbóná mọ́ òun ni pé káyọ̀ tèmi mọ́ òun ń wùwà báyìí òun ló jẹ́ kí n jí wá láàárọ̀ so that màá lè kọ́kọ́ gbọ́ tẹnu ẹ náà kí n tó bá òun sọ̀rọ̀ fẹ́ kó ṣàlàyé fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. ẹ ṣé mo dúpẹ́ o inú mi dùn tẹ́yìn náà sọ pé ẹ mọ̀ mi dáadáa mi ń ṣe ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ́ọ̀rọ̀ yẹn ṣe wà yẹn ó ti dalẹ̀ bẹ́ẹ̀ ni torí ó ní nǹkan tí èmi àtẹ̀jọ́ sọ kó tó di pé mo tẹ̀lé wá sínú ilé ẹ̀ pé mo fẹ́ fẹ́ pé kájọ máa fẹ́ra lọ́kọ àtàyà nǹkan tó fi wá ṣẹlẹ̀ tó wá jẹ́ pé nísìnyí o epo ẹ̀gúsí mi wá di ohun àìjírí kò sí nǹkan tí mo lè ṣe nílé mọ́ mi ò mọ̀ ṣe ni ẹni tó wá sọ pé òun ò nífẹ̀ẹ́ sí mọ́ òun ò fẹ́ mọ́ òun ló wá ṣẹ̀ṣẹ̀ wá lọ ń wojú ẹ̀ ìgbà wo wà ní wàhálà ò ní ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ bá mi bí tó pé bí mo ṣe wáyé ọmọ elépo lèmi gan fúnra mi tó bá lóun ò rí mi èmi gan ò rí àwọn èèyàn tó ń wá mi gbòòrò wọn pọ̀ rẹpẹtẹ wọn tó báyìí ni ohun tẹ̀ ló kéré jù ní gbogbo àwọn tó ń ask mi pé kí n fẹ́ wọn gbà yẹn tẹ́yìn náà dẹ́mu ẹ má rẹ́rìn ó tọ́ ni àwọn tí ẹ pé owó tó wà lọ́wọ́ wọn owó tó yarọ tẹ́ pé owó ọwọ́ tiẹ̀ gan kò tó owó títí wọn bó tẹ́ pé mo follow heart mi pẹ́yìn tí mo nífẹ̀ẹ́ sí òun ni mo fẹ́ kí nìkan tí mo ṣe tó burú náà mo dẹ̀ wá sọ fún mi pé ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ yìí o ẹ fẹ́ra mọ́ o kò fẹ́ fi ọwọ́ ẹ̀ kó ẹrù ẹ̀ bọ́ta fúnra rẹ̀ ni pé tó bá ya akọ ẹrù ẹ̀ fúnra rẹ̀ mo dẹ̀ tẹ̀lé ẹ̀ mo nífẹ̀ẹ́ sí ẹ̀ mo dẹ̀ fẹ́ nǹkan tó wá rí tí gbogbo àdéhùn tó ṣe fún mi tó fi wá yẹ̀ ó láti ṣàlàyé fún mi òun ló fa gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí. Káyọ̀ so omi pé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìjà owó lásán ni. bẹ́ẹ̀ ni bóbìnrin ò bá jowó ọbẹ̀ ò lè dùn. ó mọ̀ kan tó ṣẹlẹ̀ o ní ìdẹ. àfi mílíọ̀nù máa bá ìyàlẹ́ ni. o ní ìdẹ. ṣó da tó mi ni. má wọrí ṣé nǹkan tó ṣẹlẹ̀. ẹ wo bí mo ṣe wà yìí tí mo ju size kóló iná lọ mo níṣẹ́ tí mo ń ṣe èèyàn kò bá fẹ̀fẹ̀fẹ̀ kó gba ayé sáyà kò sí ètò kàn mí. o ti rí tẹ́lẹ̀ kó tó wá bá mi ó tọ́ ni o dẹ̀ mo tẹ̀lé nǹkan tó fẹ́ ni sókè wá ló ṣẹlẹ̀. má wọrí ṣé orí nǹkan tó ṣẹlẹ̀ ń sìn tó bá jẹ́jà owó ni lẹ́ ń jà ìyẹn ó kéré gan ó mọ̀ pé mo lè bá sọ̀rọ̀ he is a very good friend of mine so jẹ́ kí n wọlé nǹkan tí màá sọ fún ẹ ni pé tí mo bá ti ń bá sọ̀rọ̀ ìwọ náà máa bẹ̀ ni má ṣàgídí o ṣùgbọ́n pé tí ìyàwó bá ṣọkọ ìyàwó ló máa bẹ ọkọ bọ́kọ ṣẹ̀yàwó ìyàwó náà ló máa bẹ ọkọ. ẹ máa fi yé pé tí màá ti ń bẹ̀ ẹni kò tutù mi wò dáadáa wọ́n ń wá mi gbòòrò. ṣáà mo pọ̀ ìwọ ló máa bẹ. ìfẹ́ kíkó ríra ìfẹ́ á máa gbogbo mọ́ra.
ìfẹ́ mi fẹ́ mi pẹ̀lú àgbélébù. Kí ló máa ń bẹ? Kí ló ń wá ń bẹ? Kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri? Kí ni problem ẹ̀ náà? Ṣó gbádùn ṣá? Jọ kí ni tiẹ̀? Aláìní tẹ́lọ́rùn ọkùnrin ní ẹ. Kí ló tún wá kiri sọ fún mi? Ìyá nírú mi á fún òun léèyàn. Kí ló wá kiri? Kí ni nǹkan tó ń wá mi tó wà yẹn? Ṣàlàyé fún mi kí ló wá ń bẹ? Kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri? Kò dá mi lóhùn. Kí ni problem ẹ̀ náà? So o máa sọ fún mi níbi tí màá rìn sí àbí ibi tí mi ò ní rìn sí nínú ilé mi. O máa ń gbà pé mo nílé ìṣá. Kiri oṣù wo lórí kiri? Ooo lẹ́tọ̀ àti ìrìn. Ẹ̀fẹ̀ sọ́tọ̀. Aláìní tẹ́lọ́rùn ọkùnrin. Aláìní tẹ́lọ́rùn. Ìpẹ̀lẹ́ kílẹ̀ wá kiri. Kí ló bọ́ sùn lọ́wọ́ yín tẹ̀ wá kiri? Kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú. Àwọn kan ni wọ́n béèrè àwọn màdámù ń ta. Àwọn wo nìyẹn? Èèyàn kan péré ni o, man. Àwọn kan. Àwọn kan kọ́, èèyàn kan. Madam wo? Àwọn senior madam. Ìyàwó mi. Àwọn madam náà ní sá. Man. Òkèlè ṣẹ́ni yẹn ti wá. Wọ́n ti ìsáàmùsájọ rẹ̀. Wọ́n tún ti ń lọ ọkọ ìyàwó. Ojú wa lójú ń rí. Ojú wa lójú ń rí o. Orí bíbẹ́ ṣóhun kọ́ lóògùn orí fífọ́. Nínú ilé mi. Ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ yẹn ni. Àbọ̀ bá lọ̀rọ̀ tí. Wá ń bí bólódà. Ó jà wèrè ni. Bólódà sẹ́. Sórí ẹ̀ ò pé ni. Mo ní bólódà. Kí ni problem ẹ̀ náà? Àlọ́ lójú. Kí ni problem ẹ̀ náà? Ó lójú tì. Ó ń ṣí eré ni. Ọkùnrin wá ìyàwó ẹ̀ wálé. Wọ́n fẹ́ tẹ̀lé wọn. Má ṣe é ṣe o. Ó jẹ́ ṣọ́ra nínú ilé. Ó fẹ́ tẹ̀lé wọn. Àbí? Ó fẹ́ tẹ̀lé wọn. Ó jẹ́ ṣọ́ra nínú ilé. Ṣọ́ra ayé nínú ilé. Bí mo sọ lẹ́ǹkan yẹn, àbọ̀ wa bá lọ̀rọ̀ ẹ̀. Ó di ọ̀tọ̀ sí. Ibo ló dà ẹ̀ títí lọ. Ṣẹ́ríṣẹ́. Wo àwọn aláìlójútì ẹ̀ lójútì. Ṣẹ́ríṣẹ́. Ọkùnrin wà kó má sì máa ti máa ṣe. Ṣóhun lọ̀rọ̀ yìí kọ́ gbogbo wa. Òun ojú wa ṣóhun lójú ń rí o. Okay. My dear, how to do meta? Ẹ̀wọ̀n. Ojú ẹ̀ tẹ̀ ń dé sí ní ṣá. Ẹ ká ti máa lọ. Okay, let's go. Kò sí time rárá. Yeah. Òun ojú wa lójú ń rí. Òun ojú wa lójú ń rí o. Orí bíbẹ́ ṣóhun kọ́ lóògùn orí fífọ́. Wọ́n sì ní wọ́n sọ pé àgbàlagbà ó ti lágbàlagbà. Kí ni lágbàlagbà tó ti lágbàlagbà? Àwọn náà tún kọ́. Òkèlè. Sá. What's my friend? Òkèlè. Bọ́sì mi. No, be idiot. Ṣé mo kúrò ẹ̀ sí dàrú ṣá? Yes, you know, be stupid. Tó o bá stupid ni. Ṣé wàá máa wò? Tí ọkùnrin máa wọ́n sí lé mi láti wá gbéyàwó mi kúrò níbí. Ẹ má bínú sá o. Nítorí this allegation tẹ fi interrogate mi yìí kò yé mi o. Ẹ wà nulẹ̀ ńgbà tí mo wá pe àwọn màdámù pé ọkùnrin kan wá ń béèrè wọn o. Bẹ́ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ yìí àti pé ẹni tó wá béèrè wọn kò sẹ̀ máa wá bí. Tí wọ́n wá gbé wọn, a máa gbé wọn lẹ̀. Ọkùnrin èèyàn tó tiẹ̀ náìsì ni ìgbà míì wọ́n máa sọ kúlúbú sẹ́mi náà wọ́n kàn wá gbé wọn wọ́n wá já wọn lẹ́wọ̀n. Màdé keep quiet. Shut up. So kì í ṣe nǹkan tí màá wá sí ìbàlẹ̀ lè. Àìmọye mélòó la fẹ́ wí mélòó la fẹ́ sọ. Mo ń bá yín sọ̀rọ̀ nǹkan mélòó àbí kò fẹ́ dáa fún ẹni. So ṣé ó fi pé gẹ́ẹ̀tì nìkan mo tó wá máa ṣí ìbàlẹ̀ bì. So máa ti wọ́ síbẹ̀ láti jọ ó délé wọ́n pé kò sọ fún mi. Kí wàá ní èmi ṣe bí àjọmọ gbogbo yìí ní sẹ́ẹ̀ mọ̀ wọ́n ni nígbà tó máa ń wá tó máa ń gbé wọn tó máa ń já wọn lẹ̀ tó máa ń wá èmi ò mọ bí wọ́n ṣe jẹ́ sí wọn
èmi ṣe bí business is a business partner or bóyá business collaboration ni wọ́n ni. ó rí ẹ ti dàrú o jẹ́ kí kọ̀ọ̀kan yẹ lé ni sórí ìjọ tó máa kúrò nílé yìí ó di kan lé ni wọ́n jí ọ̀tọ̀ sí. ọ̀gá ẹ má bínú. ṣé boyfriend ni wọ́n jẹ́ sí wọn ni or my friend or tight friend or a business conjunction. àlórí ẹ̀ ò pé ó ṣe lọ bí gọ́gù. gọ́gù. sá. kẹsà ẹ máa gbà mí torí Ọlọ́run ṣé èmi wá mọ̀ pé ẹni kí n lọ bí gọ́gù ṣé gọ́gù tẹ̀lé wọn jáde ni níbo ni èèyàn mẹ́rin ló mọ̀ bóyá gọ́gù wà ládùúgbò mi báyìí sí èmi á tẹ̀ máa káàkiri pé ẹjọ́ mo ń béèrè gọ́gù. wíńbó lèmi mọ̀ tí gọ́gù ń gbé nìsín ẹ fún mi ní nọ́mbà gọ́gù débi pé mọ̀ bèrè lọ́wọ́ wọn pé ẹgbọ́ bò ní àwọn àti madam ti jẹ́ síra wọn àbí ẹdun sí a lè sọ pé madam náà àbí kò yẹ ọ̀rọ̀ yìí gan wọ́n tiẹ̀ ti dorí mi rú. ojú wa lójú rí. Káyọ̀ ọ̀rọ̀ ẹ ti sún mi nínú ilé náà mo fẹ́ kó oògùn nǹkan tó bá jẹ́ títí ẹ̀ nílé kò kúrò nílé fún mi. èmi kémi kúrò nílé yìí. yes ó máa lọ fún mi ni kí ni problem ẹ náà ṣó fẹ́ pa mí ni. kémi kúrò nílé yìí. yes kémi kúrò nílé yìí èmi ò ní mi ní kúrò nílé yìí o ṣùgbọ́n máa jẹ́wọ́ ọmọ gbòòrò fún ẹ. máa tún ra ẹ. máa jẹ́ kọ́ ọmọ gbòòrò máa tún ra ẹ. ó máa kúrò nílé fún mi. máa jẹ́ kọ́ ọmọ gbòòrò ṣe jẹ́. tó bá ti fọwọ́ kọ́ mi máa gbá etí ẹ. kí ló máa ṣe. mo ní kí ló máa ṣe. sunkún rẹ lẹ́yìn jáde. ó gbọ́dọ̀ ni jí ọ̀tọ̀ kí lè bí gan-an wá kiri gan-an ẹ mo ní mo fẹ́ mari mo wá lọ fẹ́ ọmọ ta sójú ń dún èmi gan ni sóbìnrin lélẹ̀ kí lè bí gan-an wá pẹ̀lú irú obìnrin báyìí ṣẹ́jú ẹ̀ wá ni irú èmi. pé àkútúkú ẹ lọ́nà èmi àti ẹ má pẹ́ ọ̀ máa ń dúró tì mí èmi ọmọ fàgbàgẹ́rì ọtí ìyá yìí. ohun ojú wa lójú rí ohun ojú wa lójú rí orí bíbẹ́ ṣóhun kọ́ lóògùn orí fi. bíbí sórí gbà tí màá dọ́fíìsì yẹn báyìí wọ́n jẹ́ kí n mọ̀ pé àwọn tó ti ń fight fún contract yẹn wọ́n á tó 50 nígbà tí màá débẹ̀ báyìí wọ́n jẹ́ kí n mọ̀ pé wọ́n ti ń wá ǹsìn àti tó bí èyí ẹ̀tọ́ ti ń wá lórí iṣẹ́ kan yìí bẹ́ẹ̀ ni so àmọ́ tó fọ́ ni wọ́n lójoojúmọ́ báyìí náà ń kọ bòbú sáwà lórí ẹ̀ àmọ́ mo ti débẹ̀ lẹ́yìn àwọn kan rí pé mo wọlé spirit mi pẹ̀lú look at everything àwọn rí pé ẹni táwọn máa fún níṣẹ́ lélẹ̀ wọ́n láwọn kàn fẹ́ kí nǹkan sọ̀rọ̀ kí kó má ṣaláì sọ̀rọ̀ ni àwọn ti mọ̀ pé iṣẹ́ yẹn ẹni ìlú máa lè ṣiṣẹ́ yẹn wọ́n ní gbogbo mo ń sọ̀rọ̀ mo lè ṣe gbá gbogbo nǹkan tí mo ń sọ yẹn àwọn fẹ́ kí n sọ délẹ̀ ni wọ́n láwọn ti mọ̀ pé àwọn máa award ẹ̀ fún mi tèmi ni máa gbà sẹ́yìn kí ibẹ̀ tó ṣẹ́jú pẹ́ wọ́n ṣe fún mi ní half of the money ni Ọlọ́run. ọkọ mi ṣó ni kó yẹ kó máa bọ mí ni ṣùgbọ́n kí mo ní kó wọ aṣọ yẹn láàárọ̀ ṣùgbọ́n kí mo sọ kó wọ aṣọ yẹn àṣùbẹ́ aṣọ yẹn gangan tó ń rí lọ́rùn lẹ́kọ̀ọ́ wow this guy can do it. baby you understand inú mi dùn débi pé mi ò mọ bí mo ṣe délé bóyá mi ni mo ara mi ni o àbẹ́yàn ló gbé mi délé mo sáwọn pé inú mi kàn dùn ni. o ṣáà ti délé ọpẹ́ bóyá èèyàn ló gbé mi àbí mo drive ara. ibo ló wá rẹ̀. maybe 20 million. Hey! Sorry dear. Hello. Okele. Kí ló ṣẹlẹ̀? Ìyàwó Ṣùbọ̀mí fọ́ Ṣùbọ̀mí ní golórí. Ó dẹ̀ ti fẹ́ǹtì báyìí. Ta ló wà pẹ̀lú yín? Kò sẹ́ni bọ́dì. Yé! Mo ti ń bọ̀ báyìí mo ti ń bọ̀. Wọ́n ní ìyàwó Ṣùbọ̀mí. Wọ́n ló ti fọ́ Ṣùbọ̀mí ní golórí. Wọ́n ló ti fọ́ ní golórí o. Wọ́n ló ti fẹ́ǹtì báyìí. Jákè sì máa lọ. Mo ti ń bọ̀. Irú kí ni ilé? Mo ti ń bọ̀. Take it easy. Ní sùúrù, take it easy. Ọkọ mi, èmi kúkú mọ̀ nǹkan tó ń rò. Ṣé bí ọ̀rọ̀ rẹ̀ Ṣùbọ̀mí yìí lọ rọ̀? Ṣé ìwọ ò mọ̀ wípé iná orí kan ò ní jó títí kó jólé? Bẹ́ẹ̀ ni èèyàn kan ò lè ṣògbọ́n ẹwà láíláí. Ṣé o wá rí òṣùpá tó ń wò yẹn? Kò lè ràn títí kó jóni lára.
nǹkan tí ò bá ṣe é fagídí ṣe ẹ má máa fagídí ṣe mọ́. Ká ní pé ọ̀rọ̀ rẹ̀ ń sìn tó ń fọ́gò mọ́ lórí ká ló ti gba ti kú lọ jọ kí làbá máa sọ. Mo dẹ̀ sọ títí tí ń gbà yẹn mo ní kẹ́ fi wọ́n sílẹ̀. Ọ̀rọ̀ ilé ayé yìí gan yẹn máa manage ara wa ni. Èmi àti ẹ̀gbọ́n bá ṣe wà á manage ara wa ni. Perfect. No one is perfect. I told you mo ní kó fi wọ́n sílẹ̀ kó jẹ́ kó ṣègbésí ayé wọn. Ṣùgbọ́n ìwọ kan yìí ló ń gba wájú ló ń gbẹ̀yìn ló ń gbà rin ló ń gba gbogbo ẹ̀. Now look at the outcome. Wo outcome ẹ̀ nǹkan tó já sí. Ká ṣáà máa dúpẹ́ tó bá yẹ kó gba ti kú lọ́hùn sí kí làbá máa sọ. Ìfẹ́ mi nǹkan tèmi náà ṣe mi ò ṣèkà fún ọmọlàkejì mi. Gbogbo ọkàn mi ni pé ìgbésí ayé ìrọ̀rùn tí mi àti ẹjọ́ ń gbé táyé fẹ́ ti wá sí rere tó máa ń sọ pé àwọn ń fi ìfẹ́ àméjèèjì sí àríkọ́gbọ́n. Mo rò pé kémi náà plan fún Ṣùbọ́mi ọ̀rẹ́ mi. Ìdí nìyẹn la ṣe wò pé ọmọ tó fẹ́ yẹn ò withstand ẹ̀ pé bí a kò fẹ́ sẹ̀tẹ̀ àbí yẹn kan tó fi tẹ̀ so that ọ̀rẹ́ àwọn méjèèjì á lè pẹ́ títí dọjọ́ alẹ́. Màá pé pàpà ńlá kì ìyàwó ló máa padà fẹ́. Ẹ lájà ń lóṣù ẹ kó wẹ̀ ẹ lọ rọ̀bọ̀ orí bíbẹ́ kọ́ lóòrùn orí fífọ́. Management lọ̀rọ̀ lé ayé yìí. We both manage ourselves. No one is perfect. There is no perfect relationship. O bá ti fi wọ́n sílẹ̀ kó máa manage life wa. Okay, wo tó já sí nsìn. Kálípọ̀ rẹ̀ ti kọ́ sí. What are you going to say? Mama ní òkè jẹ́ ká bá ṣe máa ṣe preparation arrangement burial. Can you just imagine? Ká ṣe máa gbàdúrà pé kó má já sí ti kú nípa. Àmì o torí mi lè parọ́ fún ẹ position tọrẹ mi wà inú mi ò dùn rárá ó lọ́rùn bá ń gbọ́. Kò sí nǹkan tá a máa ṣe. Àti kọ́lọ̀ máa wá kó yan ní báyìí. Kọ́lọ̀ ń kó yan ní o. Ṣùbọ́mi, ṣé kí n bẹ ṣe kúùtì àbí ọtí? Mo ṣe wà okay for now. Láti ọ̀ṣẹ̀ máa lo wa okay. Ó ní láti fi nǹkan kan sínú kó lè lògùn. Ó lè lògùn sínú òfìfo náà. Ó dẹ̀ gbọ́n kan tí dókítà yẹn sọ. Ó ní tó bá ti délé kí mi sọ pé mò ń fún inú jẹ dáadáa kó dẹ̀ máa lògùn ẹ̀. Ẹ wá tó mi. Ǹjọ́ mo fẹ́ kó dáríjì mi fún gbogbo wa tí mo ti wù sí ẹ. Àti pé mo fẹ́ kó mọ̀ pé iṣẹ́ ìṣù ni. And mo lè fi ń dá ẹ lójú pé irú ẹ̀ ò ní wáyé mọ́. Mo fẹ́ kó dáríjì mi láti inú ẹ wá. Ṣùbọ́mi, ó ṣe mí. And I will appreciate it. Dabali pretend as if it doesn't happen. Please. Mo ríro mọ́. Mo ti dáríjì ẹ. Ẹ wá tó mi. So o ti dáríjì mi láti inú ẹ wá. Mo ṣe gan. Ṣùmọ́lé Johnson. O lè bá mi ṣe cornflakes. Mo má yẹ kó mi yẹ gbóná jù. All right. Ẹ̀sán, ọkọ mi nílé yìí. Ọláṣùbọ́mi lórúkọ ẹ̀. Oh, thank God. Ó dàbí mo ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ìgbà yẹn. Nípa ọ̀rọ̀ orí ẹ̀, nǹkan tó kọ̀ sí. So, ọlọ́dẹ ṣe àánú ààrẹ ti yá ń sìn. Ó dẹ̀ ní òun fẹ́ rí yín. Míwàá mi mọ̀ nǹkan tó fẹ́ rí yín fún dọ̀. Mr. Ṣùbọ́mi, ṣé àlàáfíà lẹ wà? Ẹ pẹ̀lẹ́, àlàáfíà Ọlọ́run máa tó yín. Okay. Uncle, ẹ má bínú pé àwa disturb yín. No problem, no problem. Lóòótọ́ ìjà kan ṣẹlẹ̀ láàrin mi àti ìyàwó mi. Tí mo dẹ̀ mọ̀ pé èmi ni mo fà. Ìdí tí mo dẹ̀ fi fà á ni pé mo fẹ́ ìyàwó lé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àárín wa ń sìn ó ti settle báyìí. A ti parí ìjà wa. Àmọ́ kí ìjà náà bá lè parí délẹ̀ wọn ló gbé wa débi. Ó ti tó bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta tí mo ti rí ojú yín níwájú ilé mi tí ẹ dẹ̀ wá gbé ìyàwó mi. A dẹ̀ ti sọ̀rọ̀ lórí ẹ̀. Ó jẹ́ kó yé mi pé kò sí nǹkan kan láàrin yín. But èmi ò gbàgbọ́. Láàrin èmi àti yín, ẹ̀yin gan mọ̀ pé kò possible. Torí pé kò sí ẹni tó lè ṣàṣedànù. Bí ẹ̀ẹ̀mẹ́ta tẹ̀lé sí wá yẹn, èmi ni mo mọ̀ nǹkan tójú mi rí. Ó dẹ̀ jẹ́ kó yé mi pé tá a bá máa fi débí báyìí, ọ̀rọ̀ náà á níyànjú. Torí ẹ̀ náà ni mo ṣe débí. And tó bá jẹ́ pé kankan ṣì wà, mo bẹ̀ yín nítorí t'Ọlọ́run. Mo fẹ́ kí ẹ bá mi dáwọ́ ẹ̀ dúró. Nítorí pé mo fẹ́ kí èmi àti ìyàwó mi ká tún padà máa gbé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó.
ká máa gbé láyọ̀ àtàlàáfíà ṣẹ́gbọ́n ẹ má bínú sá. a'udhu billahi minash shaitani rajim kò tiẹ̀ sí nǹkan kan. bọ́dà Ṣùbọ́mi mo kí n pé ẹ ṣeun púpọ̀ níwájú Ọlọ́run àti ènìyàn ṣé ní sista ẹwà tó mi tọ́jú ìyàwó yìí ìyàwó gidi ni níwájú Ọlọ́run àti ènìyàn tí a kì í pè jẹ́rìí lọ kò sí nǹkan kan láàrin mi pẹ̀lú ìyàwó yìí rárá kò sí nǹkan kan láàrin mi pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé understand ẹ ni irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn ò ní ṣẹlẹ̀. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sista ẹwà tó mi mo kí yín kú oríire torí gẹ́gẹ́ bí ìrìntẹ́ ẹni wá síbí bọ́dà Ṣùbọ́mi àkọ́kọ́ náà ṣé rírí tí ẹ rí èmi pẹ̀lú ìyàwó yín níwájú ilé yín lóòótọ́ ni ṣùgbọ́n níwájú Ọlọ́run àti ènìyàn kò sí nǹkan kan láàrin mi pẹ̀lú ẹ̀ plan work lọ́rọ̀ yẹn láàrin òun àti ọ̀rẹ́ ẹ̀ kan ṣé ń gbọ́ mi bọ́dà Ṣùbọ́mi wọ́n wá bá mi nílé wọ́n fẹ́ lo ète obìnrin fún yín ni wọ́n fi fà á pé kí n wá láti wá lò mí plan work ni pé kí n máa wá báyìí láti pé kí n máa gbé òun ọjọ́ kan wà tó jẹ́ pé ẹ wà ń lé mo wá sọ pé báwo ni a ṣe fẹ́ ṣe báyìí pé kí a wá gbé ìyàwó láàrin ọkọ tí ọkọ ní bínú ó lóun fẹ́ kẹ́ bínú ni kò sí nǹkan kan láàrin mi pẹ̀lú ẹ̀ rárá kò sí nǹkan kan láàrin mi pẹ̀lú ẹ̀ rárá bọ́rọ̀ ṣe jẹ́ gan-an òun ni mo ṣàlàyé fún yín yẹn àti pé o Mr. Ṣùbọ́mi máa fẹ́ kẹ́ ẹ ṣe sùúrù tó bá yẹ pé ní farabalẹ̀ dáadáa pẹ̀lú ìyàwó yín ni irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ ìwọ ìwà tó mi nǹkan tó wá ṣẹlẹ̀ yìí àìka nǹkan kún mọ́ ló fà á nítorí ẹ̀yin obìnrin tẹ́ bá ti ń fẹ́ ọkùnrin báyìí ẹ máa múra dáadáa kò sáṣọ tẹ́ ẹ̀ níwẹ̀ lè má lọ sọ́ṣọ́dì lójoojúmọ́ kẹ́ máa pààrọ̀ aṣọ bí ọ̀gá tẹ́ fẹ́ ọkùnrin tẹ́ bá wá fẹ́ ọkọ yẹn tán fẹ́ yín délé ẹ wá máa múra bó ṣe wù yín báwọn nǹkan tọkùnrin dẹ̀ ń rí lára yín tó di wípé bóyá wọ́n fẹ́ yín sílé òun náà ni ìmúra yẹn ti wá dínkù ló fà á tí Mr. Ṣùbọ́mi fún wa wò pé obìnrin yóò tẹ́ mi lọ́rùn mọ́ gbogbo àwọn nǹkan tí mò ń rí lára ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò rí lára ẹ̀ mọ́ jẹ́ kí n tún nọ̀sẹ̀ síta ìdí tán fi nọ̀sẹ̀ síta nìyẹn ṣùgbọ́n Mr. Ṣùbọ́mi ilé tó wá jẹ́ ibi tọ̀dọ̀ yín ni pé orí bíbẹ́ òun kọ́ lògùn orí fífọ́ nígbà tí ẹ ti rí àwọn ẹ̀mí ìkórira tí ẹ kì í rí lára ìyàwó yín tẹ́lẹ̀ ó yẹ kẹ́ ẹ pé nì tẹ́ bá pé lọ́sàn-án àbí láàárọ̀ tí ò bá gbọ́ yín gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ táwọn bàbá wa kọ́ wa pé tá bá fẹ́ báyàwó wa sọ̀rọ̀ kó gbọ́ dáadáa a máa jí ní òru ni ó yẹ kẹ́ ẹ ti jí lóru tó bá ní ọ̀gànjọ́ òru lẹ́yìn láàárín ẹ̀yin pẹ̀lú ẹnìkan tẹ́ bá bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn máa wọlé tí tó yẹ pé ẹ lórú ọgbọ́n yẹn tẹ́ ẹ lò pẹ̀lú ẹni ìbá ti yí padà àìwá ṣe pẹ̀lú ẹ̀yin ṣe wá wò pé torí pé ó ti ṣe nǹkan tí ò tẹ́ yín lọ́rùn eléyìí tó ti dá náà ni pé kẹ́yìn náà lọ ṣe nǹkan tí ò tẹ́ òun náà lọ́rùn ẹ wá náà lọ́sẹ̀ síta ẹ wá wọ ṣẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀ síta ń sìn àwọn ọmọ tó à ń ta ń sìn àánú Ọlọ́run la fi ń rí eléyìí tó dá nínú wọn torí pé àkọ́kọ́ náà ilé tán ti jáde ó ní í ṣe pẹ̀lú fífẹ́ wọn ẹ mọ bó ti jẹ́ ń sìn ẹ wo bó ṣe sórí yín ẹlẹ́dàá ìyá àti bàbá yín ló kó yín yọ tí kì í bá ṣe ẹlẹ́dàá ìyá àti bàbá yín ni àyèmọye eléyìí tí ò tó yìí tó jẹ́ pé ó ń rán yàn lọ sọ́run ọkùnrin yẹn máa padà wá kábàámọ̀ àwọn Yorùbá bọ̀ wọ́n ní tí ọkùnrin bá torí obìnrin kan kú ẹgbẹẹgbẹ̀rún obìnrin máa gba sàárè ẹ̀ kọjá ẹ wá wò ó sìn ṣùgbọ́n mo bá yín dúpẹ́ fọlọ́run o pé Ọlọ́run ò jẹ́ kí ọ̀rọ̀ yìí tún ju báyìí lọ ìwọ ìwà tó mi ẹlẹ́dàá ìyá àti bàbá ẹ̀ náà ó wà pẹ̀lú ẹ máa ṣe bó ṣe ń ṣe lọ tó bá ní nǹkan tí ọkọ ẹ̀ ń fẹ́ ṣe fún àwọn ìmúra tí ó rí lára ẹ tí ò tẹ́ lọ́rùn yẹn bóun ti rí tẹ́lẹ̀ láti pìlẹ̀ nígbà tó fẹ́ padà sí díẹ̀ tó bá padà sí díẹ̀ wá jèrè ẹ̀ mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o Mr. Ṣùbọ́mi pẹ̀lú ẹwà tó mi ẹlẹ́dàá ìyá àti bàbá ẹ̀ ò ní padà lẹ́yìn ẹ̀ o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àdúrà àwọn bàbá àti ìyá ló gbà lé ẹ lórí nítorí pé àìmọye ìbágbépọ̀ ọkùnrin àti ìyàwó tó bá ti lè di pé wọ́n separate ara wọn báyìí lọ́dọ̀ obìnrin oríṣiríṣi tíṣà ló máa ní lọ́dọ̀ ọkùnrin oríṣiríṣi ẹ̀kọ́ ló máa kọ́ náà tó jẹ́ pé àjọsopọ̀ wọn kò tún lè wáyé mọ́ wọ́n máa bínú síra wọn ní gbogbo àtàmà tí ń ríra wọn ni bẹ́ẹ̀ dẹ̀ ni tó bá yẹ pé ọmọ ti wà láàrin yín kọ́ torí pé láyé lẹ́ni ní Nàìjíríà lẹ́ni gbogbo àwọn nǹkan tó da ilẹ̀ yìí rú tó dà lú yìí rú torí pé ọkọ àti ìyàwó wọn jọ jókòó sójú kan láti tọ́ ọmọ bákan náà tó má ti rí mistake ara wọn díẹ̀ báyìí léyìí tó yẹ kí wọ́n fi ṣe sùúrù láàrin ara wọn wọ́n máa fira wọn lẹ̀ ni tó máa fira wọn lẹ̀ tán ògiri ti lanu nìyẹn okùn kálàǹgbá máa wọ bẹ̀
tálàǹgbá bá ti wá wọbẹ̀ wọ́n máa kọ́ obìnrin ní ẹ̀kọ́ míì ọkùnrin náà máa kọ́ ẹ̀kọ́ míì tó jẹ́ pé àtúnṣe kò ní wáyé láàrin wọn mọ́ láti gbé lọ ọmọ tó wà láàrin wọn ọmọ máa wá yọ ọmọkọ́mọ àwọn ni wọ́n ń dọmọ tó jẹ́ pé wọ́n dọmọ gáràjì tí wọ́n dọmọ ọ̀tá tó di pé wọ́n di ọmọ ń bọ̀ ìyá bú sẹ́kún ọmọ tí ò ṣe tọrọ ọmọ mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o ní báyìí kò sí bó ṣe lè wò kórí bí bàbá bá ṣe ọmọ ló máa bẹ̀bẹ̀ bọ́mọ bá ṣe bàbá ọmọ ló máa bẹ̀bẹ̀ ẹ wá tó mi máa fẹ́ kó fi orókùn ẹ méjèèjì gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ìyá àti bàbá kọ́ ẹ kúnlẹ̀ síwájú ọkọ ẹ kókó bẹ dáadáa brọ́dá Ṣùbọ́mi ẹ má bínú ẹ fi gbogbo ẹlẹ̀ fún Ọlọ́run ẹ fi gbogbo ẹlẹ̀ fún Ọlọ́run Ọlọ́run á wà pẹ̀lú wa ilé àtọ̀nà wa kò ní dàrú. Ìmọ́tótó ilé ìmọ́tótó ara ó ń ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ṣe kókó. Bó bá ti dúró nínú fọ́tò ló máa bára rẹ̀ ìrẹ́jẹ kò sí nínú fọ́tò. Ìyàwó ọ̀bùn ẹni tí ó dá lẹ́bi ó ń bá ẹ lọ àtó ẹ tì. Yéyé ìmọ́tótó bú ikú ẹwà obìnrin. Ìyàwó ọ̀bùn ọ̀rọ̀ rẹ̀ jọ mí lójú ó sọ gbogbo lé di àkìtàn. Kí la ó ti sọ̀rọ̀ rẹ̀ sí? Ìmọ́tótó ilé ìmọ́tótó ara ó ń ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ṣe kókó. Ohun tí ó dá ẹ̀gbin ni ìyálélé dákun tún lè ṣe. Àwòkọ́ṣe ló jẹ́ o ẹni àrùn ò kì í wòran. Arẹwà obìnrin máa gbọ́ tún gbogbo àyíká rẹ̀ ṣe nítorí ìwà ó rọ̀ mọ́ ìmọ́tótó.